Allahumma salli wa sallim. Ó yá ẹja jọ wí. Ala sayyidina Muhammadin. Bàbá lónìí o. Salata. Bàbá lónìí ni masha Allah. Tuhammimu biha ilayya al-ibadata wal hasanati. Watunaki biha ọlọ́wọ́ kọ̀lìbí mi jẹ̀mí zuluma. Ẹ jẹ́ àwọn dáadáa wá Wàdàlà mú níbi fílẹ̀ àyà tí Ọlọ́run wa. wà fílẹ̀ bàbá tí ìyá rọ́pàlẹ̀ àmín. Muhammadu Rasulullah Sallallahu alayhi wa sallam. Masha Allah. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ dákun ẹ yóò bọ́ ànábì. sallallahu alayhi wa sallam. ẹ yóò bọ́ ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tí Ọlọ́run bá ní kí ó mọ̀ mí dáadáa ó máa mọ̀ pé tó bá ti fẹ́ kí n fẹ́ràn rẹ kàn jẹ́ kí n nọ́tìsì pé ìwọ náà fẹ́ràn ànábì. sallallahu alayhi wa sallam. kódà tó bá fẹ́ràn ànábì tó bá ṣẹ̀mí mi ní bínú. sallallahu alayhi wa sallam. kọ́nfàmù ni mo sọ fún ẹ. confirm ni. kò wá ṣe kó dọ̀la kó máa wá ṣẹ̀mí o kó máa wá sọ àṣọ àlàyé àṣàlẹ̀ lórí àwọn èèyàn. sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa But sallam. naturally, when you have this natural love for the prophet, sallallahu alayhi wa sallam. kò sí irun tó lè máa ṣẹlẹ̀ láàrin mi àti ẹ wàláì máa fa ìyá nábì lẹ́m̀bẹ̀. sallallahu alayhi wa sallam. ṣé àrí tí èèyàn mẹ́wàá bá wá jókòó níwájú mi tó bá ń yòǹbó ànábì sallallahu alayhi wa sallam. inú mi máa ń dùn máa dẹ̀ láǹfààní àti túraká lẹ́m̀bẹ̀ ju kí ẹgbẹ̀rún èèyàn wà níwájú mi lọ ká máa yòǹbó ẹ̀. sallallahu alayhi wa sallam. torí àsàlátù ni òfin ẹyọ kan gba mẹ́wàá sallallahu alayhi wa sallam. níjọ́ tó bá já sí pé ìtókù tó ń ṣe láyé rẹ̀ náà nìyẹn níjọ́ yẹn náà ni ìṣòro tí ń bẹ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ló ti fẹ̀yìntì Allah. o lè bẹ Ọlọ́run kọ́ Ọlọ́run mọ́ dáhùn àmọ́ o lè ṣe àsàlátù kó mọ́ gbé ọ. Allahu Allah sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. gbogbo àyè tí à ń pè nǹkan lọ́wọ́ ẹ dá dúró báyìí ntẹ́mi fẹ́ pín gangan lónìí òun ni pé kéèyàn wu ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó sọ pé sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. sórí síìtì tẹ́ jòkó lé yẹn akáni Ó ní nọ́mbà. mo dẹ̀ sọyé èèyàn tí sórí gbogbo ẹni tó ní yẹn lórí ìjókòó yẹn sábà pé èèyàn máa ń lọ sí kọ́mẹ́dì show tí máa sanwó wọlé àbí bẹ́ẹ̀ kọ́ tọ́ọ̀rẹ́ rìn kódà àwọn àtúnífẹ́ ní gúgúrú ló fẹ́ ń bẹ̀ wàhálà ni Ọ̀rà ni o. Lówó gidi. tó bá dẹ̀ lọ sí sinimá náà sọ pé gbogbo ẹ̀ wá sanwó ẹ̀ ni Wàá sanwó ni. bọ́ọ̀tì lónìí wàláì kò sówó wọlé Ọ̀fẹ́ ni ìwé. àmọ́ owó wọlé lórí síìtì tó jókòó sí yẹn àfi kẹ́ni kọ̀ọ̀kan nu yín kó gbóhùn sókè pé sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. sórí ijọ́ tó o bá ti ṣe báyẹn àbí títí ẹ bá ti pọ̀ ìtumọ̀ sí wípé tó bá dijọ́ tá nábì náà bá dúró bí mo ti dúró yìí sallallahu alayhi wa sallam. táwa wò pé àwọn èèyàn mi dà wọn nílé ẹjáde níjọ́ yẹn Sallallahu alayhi. wọ́n máa fún ẹ ní síìtì tó ló ti ra síìtì kalẹ̀ látàyé ẹ yóò wú ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. ẹ tẹ́wọ́ yí báyìí ẹni Allahumma salli allahumma salli. ẹ jẹ́ kó wù yẹn lọ sókè dáadáa allahumma salli. wa sallim wa sallim. ala ala sayyidina sayyidina Muhammad muhammad ẹ yóò wú ẹ dáadáa. sallallahu alayhi wa sallam. sórí tí gbogbo ayé bá ń celebrate ànábì ní Rabiul Awwal 12 sallallahu alayhi wa sallam. àwa Muhammadu Rasulullah we celebrate him every blessed day. Masha Allah. Somebody shout sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam.
sórí bá ti wà yìí lójú ayé yìí tó bá tún fẹ́ mọ péjọ pẹ̀lú wa báyìí lójú oorun so ń gbọ́ tó fẹ́ jòkó tó rẹ́ lómi ń tẹ̀lé wa káàkiri àti ẹ̀rí ń bẹ̀ rí. Sallallahu alayhi wa sallam. táwọn wa béèrè kò tẹ̀lé mọ́ ìwà sàlátù àmọ́ àkínrí ń bẹ̀ yẹn ọ̀pẹ́ kí ló wá sọnù báyìí àṣàyùtì. Kullun yaddahi waslan bi Taha. sórí tó bá yẹ pé èmi ló ń fẹ́ràn ó sì gbà ó Allah alayhi wa sallam. tó bá ṣe bàbá lọ ó fẹ́ràn. tí ì jẹ́ tiẹ̀ o abẹ́mi ló fẹ́ mọ impress. bàbá àyè wá dáa fún bàbá. wò wá kà fún ẹ sí pressure tó pọ̀ nítorí àwọn tó lè ṣe ju tiẹ̀ lọ wàá rí. Wallahi. kí wàá làwọn ṣe báyìí. Sallallahu alayhi wa sallam. tọ́lọ́ máa tún wàá mú ẹ kọ́lọ́ tún máa fọkàn mí síbẹ̀ ọkàn máa wò pé gbogbo tá a kún ṣe fún náà kò tí ẹ rí. kò má yé rẹ̀. ìyẹn tiẹ̀ pọ̀ dáadáa bàbá máa fọwọ́ dáadé wàláyì. àmọ́ gbogbo ẹni bá fi ànábì síwájú. Sallallahu alayhi wa sallam. tó bá ti ní ọmọ Àmínà lókun tẹ́mi ó mọ̀ pariwo èmi náà máa wá tírẹ̀nì ẹ̀mí mi láti fẹ́ràn ẹnìyẹn torí pé mo mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ wọn kì í di oníṣòro gbogbo ẹni bá wá fẹ́ dá ẹgbẹ́ ànábì tó bá dá kíyámọ̀ ó máa ti rán aṣọ kó tó kù láyé ni o. Allahu Akbar. ẹ gbọ́ Allahu Akbar. ayé ló ti gbà fọ́. táwọn èèyàn bá ń ṣe patí tá máa ń kára àbọ̀múlẹ̀sì kò ń ṣèjọ́ tó bá dójú agbo ni wàá wá gba aṣọ tiẹ̀ kò ní wúlò níjọ́ yẹn. Allah. gbogbo ẹni tẹ́ ẹ bá léèsì tán mú lọ́dọ̀ àwọn oníyàwó lọ́rùn rẹ̀ bífọ́ ọjọ́ òde ọjọ́ ìnáwó ló ti gbà á ló ti ràn. ó kéré pin ọjọ́ kẹwàá sí ìnáwó. lèmi fi sọ fún wọn náà pé níta ń sọ yìí gbogbo ayé ló bá padà ṣe àmọ́ má jẹ́ kí wò ó wà lẹ́yìn àtàwọn ọmọ rẹ̀. àfáà yìí sọ Imam Kuba kún níjó ni ó láwọn tí wọ́n ń pé ẹ má yóò mú ànábì yẹn gan. Sallallahu ẹ má alayhi jà wa fún wọn lẹ́sìn mọ́ ó ní tó yẹ ká ṣe ni pé irú èní tó jẹ́ ọjọ́ Rabiul Awwal yẹn torí àwọn èèyàn mi mo fẹ́ máa rí dáadáa. Masha Allah. wọ́n ní ká kó àfáà mẹ́wàá jọ tó sọ pé mòlúdì dà ká kó afa mẹ́wàá jọ. àbí méjìlá àwọn tá ń ṣe mòlídì. àti méjìlá mi tó ní ẹ má yóò mú ànábì. Sallallahu alayhi wa ẹ sallam. wá wò ẹ wá tọrọ ọmọ. kánìkan tò síbí kánìkan tò síbí tọ. ẹ wá wo àwọn méjèèjìlá tapá bí àti tapá bí àti tapá bí. kẹ́yìn èèyàn wá jọ́jú pé talẹ̀ fẹ́ bírú ẹ̀ lọ́mọ nù wọn. ta ló fẹ́ bẹ̀rù rẹ lọ́mọ. La ilaha illallah. Sallallahu alayhi wa sallam. nítorí ọkà sí Sallallahu alayhi ni wa sallam. fọ́tò lásán ni ọkà ní ká pík ẹ pík. ẹ gbọ́ wàláì ẹ kó ṣe Ibrahima ẹ kó tọ́ Yorùbá ojí ẹ kó Ibrahima. gbogbo èèyàn ló ti kó tán yẹn Sanusi Lamido Sanusi Lamido ẹ máa tún wọn báyìí. ẹ kó gbogbo wọn yẹn kalẹ̀ ẹ wá kó àwọn wèrè tán rántí lórí Facebook mòlúdì ò dá. ẹ kó wọn àwọn sínú tiwọn náà ni o àwọn sínú wọn ni o àwọn alálẹ̀ tiwọn náà ẹ lọ lè kó wọn. ẹ kó wọn. ẹ lọ mọ ànábì ẹ lọ mọ pàtàkì ẹ. Sallallahu alayhi wa sallam. ó máa ń dùn mí pé àwa mùsùlùmí a bìlíìfù nínú ìbádà wa ju ìfẹ́ aṣíwájú wa lọ. ọ̀pọ̀lọpọ̀ ló máa dijọ́ ìgbéǹda kìyàmọ̀ wàláì tá bá wọnú àkáǹtì irun rẹ̀ wọ́n ní báǹkì kankan táwọn ẹ̀wọ̀n ní báǹkì kankan ìtòkù tí ó gbà wàláì àsàlátù fún ànábì ni. Sallallahu alayhi wa sallam. gbogbo nǹkan tó gbẹ́mí lé yẹn bó o bá ti ṣe tán ìwọ náà lọ ń bàjẹ́. ó Ọlọ́run o. ó ń kírun tòótọ́ àmọ́ nínú àwọn tẹ́jọ́ tó sá fún yẹn sọ pé èèyàn bíi mẹ́rin nínú wọn lọ ní sínú tó tún fọ́ọ̀mù pé mo ti ní mi ní tasí mọ́ wọ́n dẹ̀ ní Allahu Akbar ẹjọ́ dúró. ọjọ́ dúró kọ́dà ìlú mi nílé ìmáàmù sínú tọ́ yóò sì máa tẹ̀lé Allah. Allahu Akbar ìmáàmù wọn ni orúkú wọn sì níyà. Tọ́. Imam Kuba kú anakumula. orí ẹ̀ ò ní dàrú. Amina ya Rabb. àmọ́ ẹyọ kan owó tẹ́ ẹ lè ṣe mo sọ fún yẹn pé àfa aládùúà ni mí aládùúà làwọn tó bí mi Masha Allah. mo dẹ̀ mọ àṣírí tó pọ̀ mi kan fọ́ǹbù ni Allah. tó bá dẹ̀ rò pé tọ̀ báwo ló ṣe jẹ́ wọnúlé wa wọnúlé wa ṣó ti gbọ́ wọnúlé wa. àwọn gbogbo tó rò bá mọ̀ tá a kan pariwo àṣàlátù yẹn gbogbo ẹ̀ la mọ̀ gbogbo ẹ̀ la mọ̀. Oh oh.
bàbá mo fowó ra dé. bàbá àgbà ọmọ fowó ra dé. àtẹ̀kẹ̀wí. ṣéwù. tọwọ́ dùn ni o. gbogbo àwọn àṣírí tó mọ̀ pé àmọ̀ yẹn gbogbo ẹ̀ lámọ̀. gbogbo ẹ̀ la mà. àmọ́ a ti rí i pé wọ́n àkúrò mọ́ sọ pé ìdààmú adira lélẹ́yìí. ìdààmú adira ni. ìdààmú nu adira. sayukọ yóò mú lọ bá. wòlíì ọlọ́run kan nínú àwọn tẹ́tẹ́lẹ́ tẹ́jẹ́ àti báwọn mọ̀lánà Sheikh Jamiu Bulala. Bulala. wí jáde. Bulala. radiyallahu ta'ala anhu. radiyallahu anhu wa ardo. ẹni tí mo wí wòlíì ọlọ́run sámú ni tí ìdẹ̀ ń sase sábà pé tọ́mátì sọ pé Bulala ẹ pé ahamu sẹ́kẹ́kù. halahu yas. ó gbọ́ Bulala tawawi. radiyallahu ta'ala anhu. iṣẹ́ tí bàbá ṣáájú nínú àwọn ọkọ̀ ọlọ́run tó sọ wọ́n di amiru al-awliya òní amu tó ń sọ yẹ amu ọ̀gá nínú àwọn ọkọ̀ ọlọ́run ni Masha Allah. wọ́wọ́ kò sí ní nọ́mbà kékeré irú yíkéyìí tó bá mú un bẹ̀ bóyá ahamu sakaku ni bóyá ahamu mi náà ni bóyá gubari ni bóyá irú bóyá tọ́yù ni gbogbo irú ahamu tó bá mọ̀ ẹni yẹn wá lóun wá wọnú ahamu kanjọ kan òun wá ń sá bó ti wá ṣiṣẹ́ ó dá yẹ kan onílẹ̀ kan náà bí amiru ayé sì jọjú sóhun ni mo láń ṣe Muhammad Shamsuddin Jamiu Bulala. Bulala. radiyallahu ta'ala anhu. ẹ wí dáadáa. radiyallahu ta'ala anhu. oníṣẹ́ òbá jọ sóhun ṣé òbá ní lágbájá onínà lágbájá dìde kò lè tó bá yẹn àwa náà tó tẹ mọ ní àsálàtù ní kọ́ lọ́mọ ṣe. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ooo sallallahu alayhi wa sallam. adamallahu. ولد الهدى anabi o فالكائنات ضياء anabi o وفم الزمان تبسم وثناء. ẹ yóò gbọ́ anabi púpọ̀ dáadáa. صلى الله عليه وسلم. sẹ́ẹ̀rì iṣẹ́ yẹn wàláì òun ló simple jù iṣẹ́ àsálàtù. ọ ní sàlùwàlá ọ sì máa wẹ̀ nínú àsàlátù. ó mọ̀ ọ̀rọ̀ ọ̀run gbogbo àdúrà fa Allahumma salli ala mi ò nírun ò sí mbẹ̀ mi ò sàlùwàlá ò sí mbẹ̀ mo wà ní tọ́lẹ́tì ò sí mbẹ̀ kódà béèyàn bá ń ṣe kinní lọ́wọ́ lórí máa ṣe kinní báwọn náà. ó ṣe sùkúlù bọ̀. ولد الهدى فالكائنات ẹ ضياء yọ̀wọ́ àtàbí tó tẹ̀lé lọ́rùn jáde. وفم الزمان تبسم وثناء. àwọn èèyàn yìí ti ń jájú ما شاء الله. Imam Arisekola حياكم الله. mo ní téèyàn máa ń ṣe kinní lórí kinní wọ́n dẹ̀ rẹ́rìn. kíni kíni. Allah. àsàlátù náà lòun náà. ẹ yọ̀wọ́ ànábì dáadáa. ولد الهدى فالكائنات ضياء ọdún sẹ́ni tó yọ wọ́n ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé sallallahu alaihi wasallam. الزمان تبسم وثناء. èmi wá ti gbé bàbá gbé kọ́ra wọn lọ́rùn. kọ́ àmì lọ́rùn pé ó kéré nínú iṣẹ́ tí wàá máa sọ tí mi ò ti dánwò ẹni ẹ yòówù ànábì dáadáa. صلى الله عليه وسلم. tẹ ẹ mọ̀ pé tọ́mọ́rin yẹn ní káàkiri mọ̀ sí báyìí. bẹ́ẹ̀ni àbí ó tọ̀tọ̀ yìí rẹ̀ ó tọ̀tọ̀ so bẹ́ẹ̀ bá ti yòówù ànábì bí ó sì máa rìn mí nìyẹn pé àwọn ẹ yòówù ànábì صلى dáadáa. الله عليه وسلم. gba wọn bọ orí gan owó ìkànnì tún wọlé bọ̀. ولد الهدى فالكائنات ما شاء الله. وأزكى تحيتي على المصطفى المقتدى yòówù ànábì dáadáa. بريتي. ما شاء الله. ẹ ti rà salati ẹ mọ salati ẹ túmọ̀ túmọ̀ salati. صلاتي ẹ bá gbọ́ àwọn salati àwọn salati. èyí tó jẹ́ kí wọ́n ju ọ̀pọ̀lọpọ̀ wòlíì lọ salati ni. صلاتي وتسليمي وتسليمي وأزكى تحيتي على المصطفى المقتدى بخير البرية صلى الله عليه وسلم. sẹ́ẹ̀rí ìjókòó wa ṣẹ̀ṣẹ̀ ní mí nìyẹn. ما شاء èyí الله. tí mo rí ẹ máa wí yẹn tẹ́ ẹ bá wí ibi bá yóò yàtọ̀ ságbo kọ́mẹ́dì Allahu Akbar. kò yàtọ̀ sí ṣóò
pé mo lọ enjoy ara mi ṣó bọ̀dá ṣáà. àmọ́ enjoyment tó máa ṣẹ́kù lọ́la fún yín ó nìyí tí mo ní kẹ́ ẹ máa wí dáadáa yẹn. sallallahu alayhi wa sallam. mo ṣègbìyànjú díẹ̀ níbẹ̀rẹ̀ ayé ẹlòmíì máa ń rò pé mo ní lọ́kì ni. kò mọ ní. adamallahu hayatahu. àti òye. ẹ gbọ́ sallallahu alayhi wa sallam. baba orí sọ. alimubarak. wàtẹ́ ní pariwo. anakala orí sọ kò mọ gbé kalẹ̀. àgbékalẹ̀ rẹ̀ ní odò. àwọn ẹ̀ ó ní lọ́kì gan. orí sọ kò mọ gbé kalẹ̀. Allahu ó akbar. wà fortunate. ta ló ń sọ báyẹn fún. Allahu Akbar. ọ̀tọ̀ ni tó wà lọ́kàn ẹ̀ o. ọ̀tọ̀ tó wà lọ́kàn. ó bìlù pé bó ṣe rí kò ń dààmú rárá. wọ́n kàn jẹ sàrà ni wọ́n kàn bẹ́ sínú omi wọ́n kàn wẹ̀ lọ. kò rí bẹ́ẹ̀. wàláì súnmọ́ bí láì làzim ìjọ bá bẹ̀rẹ̀ sí ní gbé ànábì sórí. sallallahu alayhi ìtòkù wa táwọn èèyàn sallam. mọ̀ wọ́n ní rí ẹbí oníṣẹ́ mọ́ wọ́n á máa rí ẹbí ẹni tó wà lọ́kì tó wà fortunate. Allah sallallahu alayhi wa sallam. àṣírí nù. sallallahu alayhi wa sallam. tábàdì sọ pé ó ní lọ́kì máa ní bẹ́ẹ̀ ni bàbá ò ní bẹ́ẹ̀ mo ni. ní lọ́ọ̀kì. ó wà fortunate máa ní bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. fortunate. torí mo mọ̀ pé n ti ń lọ́kì lára mi ànábì. sallallahu alayhi wa sallallahu sallam. alayhi wa sallam. dárúkọ àwọn àsìráàrù náà tá a ti kọjá mbẹ. máa dákọ ẹ̀. nígbà tí wọ́n ò tiẹ̀ tí mọ̀ pé inú tíra nìyẹn máa jí sí. masha allah. wàláyé. ìjọ wo ló máa ṣe rí. bàbá wa pè mí wá ní radiyallahu ta'ala anhu. aládùúà ni mí mo délé ìwò mo délé ìwò mo délé ìwò ṣe ibrahim. bàbá tó bí mi nìyẹn o. radiyallahu àbọ̀sọ orí wọ mo ní náà ìwọ ó ní náà ahamadu ni mo sọ ẹ. sallallahu alayhi wa sallam. wọn gbọ́mọ o. sallallahu alayhi wa sallam. sórí tó ṣe tó ìjẹ yẹn anabi. sallallahu alayhi wa sallam. anabi ni kò lọ gbé kaná. bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní tírèdì pẹ̀lú anabi nìyẹn. táwọn ẹlòmíín bá ń gbé nǹkan míì kaná. tí n bá ju one naira ní gbogbo ìgbà. sallallahu ìyá alayhi wa kìkì tí n bá sọ síwájú tí báyìí. bàbá bá sọ síwájú tí ó bá ṣe díẹ̀. Allahumma salli ala Muhammad Muhammad wa sallim wọ́n ti kó o dé padà. tó máa dé padà wọ́n ti mú wa padà. sallallahu alayhi wa sallam. ibi àbá ṣe máa ń ṣe nìyẹn o. tí n bá ju 100 tí bàbá bá ju ọ̀ndọ́. Allahumma salli ala Muhammad wa sallim àfi bí yé tí ó bá dé. tó bá máa padà wá 1000. 1000 1k. wọn ò gbé ó dẹ gbé iṣẹ́ yìí dùn gan o sọ ọmọ bẹ́ẹ̀. eléyìí làwọn mọ̀ sí. sallallahu alayhi wa sallam. mo ti wá jẹ́ dáàyè kan mo wá pe àwọn èèyàn gbogbo àwọn dáhìn lẹ́yìn mi oúnjẹ nìkan kọ́ náà rí ìwọ tó bá wá jẹ òun mo sọ wàá yóò wàá tún dìde ọmọ lọ nìyà. àmọ́ wa lose. ọyọ. omi a lose. lọ́ọ̀yì. bọ̀ n tí mo fẹ́ kó yé wọn òní sátú ànábì. sallallahu alayhi wa sallam. ó máa ń dùn mí pé bá ànábì ti tó sallallahu alayhi wa sallam. ó nífẹ̀ẹ́ sallallahu alayhi wa sallam. gbogbo ẹni tó wá sọ pé ó padà lọ nífẹ̀ẹ́ ó bírèkì yá àti àbí ó bírèkì ẹ̀. ó bírèkì ẹ o. ó bírè o. ó break ó fọ́ àti ẹ̀ tán rí tòmọ́ ara. ó tẹ báṣubàṣu. Allahu Akbar an bá àti ẹ̀ jẹ́ dànù. ẹlòmíì wọ́n fọ́ lákọ̀ọ́kọ́ ó tún gbé scammer ni gbogbo wọn. ó lẹ̀. ó tún lẹ̀ mọ́ra wọn padà láti nìyẹn o ẹ̀ á ti. ó tún lẹ̀ mọ́bẹ̀ padà wọ́n tún gbé lẹ́lẹ́kejì ọmọlẹ. ẹ mọ̀ kó ti sán tẹ́lẹ̀. nígbà tó yá ẹlòmíì sì kò tiẹ̀ ní àtìmọ́ rárá kò ní máa o. kò ṣe wo mi I no get heart. tọ́ wàláì mo They rẹ̀ don't break am when they break am first one part go ọ̀rọ̀ gímì one person come he come carry the remaining go ẹ yóò gbọ́ ànábì mọ́. sallallahu alayhi wa sallam. kò sí àtìmọ́ o. mi ní kò ní rí bákan fún wa lásàlátù o àmọ́ ọ̀tá ẹ̀ ò lè rẹ́rìn. Allahu Akbar. láíláí. láíláí. wàláì. bàbá ò sàdúà. kì í ṣàdúrà. wọ́n lọ gbàdúrà mú ṣe àdúrà kọ́. fáàtì ni mo ń sọ fáàtì ni. sọ́rí mo yẹ wáyé mi ò kí ń bẹ̀rẹ̀ ogun mi ò láìkí wàhálà bó ti wò ó mọ̀ rárá. wàláì tàláì gbogbo tí oríwò ní jẹ́ wàhálà ṣẹlẹ̀ lèmi máa ń tẹ̀ ẹ̀rọ bàbá ò fẹ́ràn rẹ o. àwọn tó bá gbé wàhálà ya kalẹ̀ ogun lẹ. tó bá bẹ̀rẹ̀ wèrè pẹ̀lú mi ọ nígbà wọn tí ó jà ní tí mo fẹ́ sọnù àwọn kan nígbà lèwúdà òkú òǹlé akánjà lọ. tọ́ àtúndà nìkan ti gbìjà yín o. tọ́. bó la ti máa rí èmi gan tálẹ́ ni ẹ̀mí ẹ̀ máa rí. mari. àwọn máa bá bàbá náà àwọn èèyàn ni. ẹgbẹ́ kan ti wọlé wọn ni. bá ṣe ń bá ànábì ṣe nìyẹn bá a ṣe wá wà ń bí báyìí ọjọ́ kan ṣoṣo làwa jòkó báyìí o
láti jọ tí rọ̀bì lọ́wọ́ ti bẹ̀rẹ̀ báyìí jòkó ní káwọ́lá rẹ̀ o má ṣe ń jẹ nìyẹn o má ṣe ń mu nìyẹn o ó yẹ ká sọ pé kò lè dá fáwọn ọmọ ṣé Ibrahim torí pé gbogbo owó tó ní bàbá wọn ní ó fi ṣe mọ̀lúdì fún ànábì ni. sallallahu alayhi wa sallam. lónìí ó kéré nínú ẹni tí ọmọ ẹ lówó tó àwọn ọmọ ṣé Ibrahim ẹgbẹ́ ìyá sì yẹrẹ gbígbó mẹ́ńtọ̀ ti wà nìyẹn téèyàn bá ń nájà kan a máa ní ta ló fi ẹ sọ́wọ́ ẹ àwọn olè ń wò ń bẹ̀ ní Saudi Èkó ẹ̀ mà àwọn tó ń lídìí ń bẹ̀ ní Balógun ẹ̀ mà àwọn tí wọ́n ń lídìí ń bẹ̀ nínú ọjà àsálàtù. sallallahu alayhi wa sallam. ooo sallallahu alayhi wa sallam. nínú kẹ́yìn ànábì káfí ànábì sọ pé sallallahu alayhi wa sallam. ó máa dá fún mi ni ṣé Ibrahim ni mo sọ bẹ́ẹ̀ yes. ẹgbẹ́ ìyá sí dáadáa Yes. Radiyallahu ta'ala anhu. kéèyàn máa sọ pé ó máa dá fún mi ni kó dé sóògùn ó tún máa ní tó bá dá fún mi tán mi ìṣàdúrà fáwọn ọmọ mi o àmọ́ mo sọ pé gbogbo ọmọ tí n bá bí mílíọ̀nìyà ni wọ́n àwọn yẹn máa ní kílẹ̀ ẹgbẹ́ mi lẹ́tọ́ bẹ́ẹ̀ ó máa ní torí fẹ́ ànábì ni àwọn arìn dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tán mo wá gbé ṣé Ibrahim síwájú mo wá wò pé Qudwa. n tó lè ṣe tí òjò dà fún ọ tí ó wá sẹ́kù tó o bá ṣàdúrà tádùá rẹ bá gbà àdúrà lè gbàǹgbà mi kó mọ̀ ràn ọmọ. Masha Allah. Lórí ti ẹnìkan sọ. tí wàá dààmú ó lè má ràn ọmọ lẹ́fi máa rọ́ máa aládùn àgbà mi tí ó tún máa dààmú abẹ́ni bá nájà àsálàtù wallahi tallahi ẹ bá ti ráwọn ọmọ rẹ̀ gan náà wọn ní máa wò bí yìí tó kó wá láti inú Sambisa ẹ wo jẹ́ nìyẹn wo. yóò tutù ni ọjà yẹn ni gbogbo wọn wá nọ́mbà ilé ni kẹlẹ wa kran ẹ ẹ bá náwó lẹ́ẹ̀kan sí pé Allahumma salli. Allahumma salli. gbogbo ẹni tó débi báyìí tí ò ní wọlé àsálàtù yìí Ọlọ́run sọ dẹni tí ò ní. Àmín ya Allah. màá ṣàdúrà fún yín àsìkò yẹn ò tí ì tó torí mo fẹ́ kí lẹ́kítọ́rà wa bàbá wa gbà mọ́ fòwúra dé. Adaballahu hayatahu. kàndàrà tán lónìí báwa sọ̀rọ̀ Ayé wa. àmọ́ ẹ bá ń wílẹ̀ kàsí pé Allahumma salli Allahumma salli. ala Muhammadin ala Muhammadin. wa sallim. wa sallim. ẹ fọwọ́ ẹ bọ́jú. Àmín. ní ọdún yìí bí ìmáàmù ṣe ń sọ lẹ́ẹ̀kan Adamallahu. tó bá dijọ́ mọ́lù dijọ́ birthday mi I don't have any plan for myself. Masha Allah. I don't usually have wallahi whatever you see on my birthday it is. àwọn èèyàn ni wallahi lazim Àwọn èèyàn ni. torí tẹ̀kẹ̀tẹ̀lẹ̀ látijọ́ tí mo ti ń bọ̀ lọ ayé mi èmi ò tiẹ̀ mọ wẹ́ mi ò fún ọjọ́ bẹ́ẹ̀ tèmi tí gbàtí Facebook dé lèmi tó mọ̀ pé ọjọ́ báyìí ni. Ìjọ yìí ni bẹ́ẹ̀ tẹ̀ bọ́ sí. àmọ́ tí ó bá dijọ́ tó ń bí ànábì tí máa ń bọ̀ yẹn sallallahu alayhi wa sallam. I always have this wish pé what do I present to the prophet this sallallahu year. alayhi wa sallam. Last year ìbáwò kó bá a kún lo Camry tó ń lo Big Daddy. Big Daddy. Big Daddy. ní baba àgbà. wọ́n ní ká mo fẹ́ change mọ́tò mi ok mo ti gbọ́ Kò sí problem. ó ti bá wa dàmí làwọn àti pé baba ó yẹ kí n change mo ní no wàhálà òun ló lo owó ẹ̀ tó fi ra mọ́tò yẹn ok ó wà tà ó bá tà tán wọ́n ṣe bí mọ́tò kan sì wà máa gbé káàkiri ó tà tán àwọn bá ti tà tán gbówó ẹ̀ lé mi lọ ó tà 1 million máa tọ́jú mọ́tò yẹn máa tọ́jú ẹ̀ 1 million Masha Allah. à ń ṣe fàájì lọ. Magbádùn. baba alfa mi ò tí ì ní ju 200,000 lọ kún o sórí tó wà lọ́wọ́ ẹ̀ èmi ti mọ̀ pé tó wà lọ́wọ́ ẹ̀ wà á nà àmọ́ fìyẹ́ sí àkáǹtì mi má ṣe fàájì ẹ lọ bàbá bò wá ní báyìí ṣé mi tún wá nílò túnra padà Kí ló ń túnra? ó ti sẹ́ máa gbẹ́ sallallahu alayhi wa ó ti sẹ́ máa sallam. gbẹ́ díẹ̀ ok fine 200 tó ló ní nàdà sákòlẹ̀ a máa ṣe fàájì lọ mọ́tò máa dé mọ́wọ́ di jásá máa ṣe táwọn ṣe lọ ó wá di pé mọ́ọ̀lùdí ń bọ̀ máa wọ pé kí ni mo lè ṣe fẹ́ nìkan lọ́dún yìí torí ànábì sallallahu alayhi wa sallam. nítorí ànábì. tó yẹ pé ìjọ tèmi ò bá sínú mọ́tò yẹn tóun bá dájò kó ń bẹ̀ yóò sì máa sọ pé sallallahu alaihi wasallam. sallallahu alayhi wa sallam. hayyakumullah. torí ànábì àwa jáde nígbà tó di rọ̀bí lọ́wọ́ àlè òkú ọ̀la Okú ọ̀la. ọ̀sùnà ìmáàmù àyẹ̀jẹ̀ fọlá ọ̀nìnà bàbá pè mí. mo fẹ́ ra mọ́tò ọ̀nìnà báyìí lọ nìyẹn abádébẹ̀
Imam Kuba kun ẹja mẹ́ta jọ lọ bẹ̀ abana. àbálà ń fẹ́ ra mọ́tò ni o. Mo dẹ̀ láìkì Ford yìí o Ford o fine. Imam Kuba kun wá fà. Baba ó wà pa. ó wà pa mọ́tò gbàlélẹ̀ yìí. Mo ní okay. Baba ṣebí Highlander kẹ́sì wà ńlẹ̀ mọ́ Highlander yẹn ó wù mí kí kámọ̀ change ẹ̀ mọ́ra wọn. change ẹ̀ ni. Abara wàláyé àfáà yín ní bá wa choose mọ́tò wàláyé kò ní pé mọ́tò tiẹ̀ ni. Abara sọrí sí Ọlọ́run a tún lọ lọ́la o. káàdì tó bá lọ. sallallahu alayhi wa sallam. allahumma salli ala muhammadin wa sallim. torí mo mọ. àmọ́ká tó jáde mo ti fẹ́ sí àríṣekọ́lá létí pé alọ̀ ra mọ́tò mọ́ nǹkan bá kún lónìí. àmì mi ò sọ fáwọn. àmọ́ òwò sọ fún. àjọ ń nà so ti rí nínú rẹ o bá ti dá kò lè dá fún ẹ. wàláhì. ẹ máa sọ ni ẹ mi ò ń bínú ẹ wo kó dọ̀la kó gbẹ́rọ plane jòkó níwájú mi báyìí káàbọ̀ ni. masha Allah. káàbọ̀ sáà má fi gbá mi má fi gbá mi tí mo lè já sí nìyẹn tó o bá fi gbá mi ẹsẹ̀ mi náà fálù so. sáà mọ̀ pé n tó yẹ kó o máa rò ní pé ànàkùn mu láì Imam Kuba kún ti lo mọ́tò kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ o tún fẹ́ ra mi èmi ò tí ì ní kankan náà òun lèmi sọ fún kò sí tó fún mi lákàmọ́ àyẹ̀tò mo fi sọ fún pé mo ti tírẹ̀nì ẹ̀ o lè dorí wàá ìdí ìdúgbò ṣe wà. ẹ yóò gbọ́ ànábi jẹ́nu mi yóò dùn dáadáa. ntí wọ́n rí lára mi kọ́ ni àríṣekọ́lá rí. mo á sọ fún pé mọ́tò ìkejì àmọ́ mo sọ fún màá sọ fún bàbá bàbá mọ́tò ni ara mọ́tò yẹn bàtà débẹ̀ àjọ ẹni bàbá ó dá tòótọ́ taba tiẹ̀ dé wá sí pẹ̀lú eléyìí náà wàá dún hóm ó kiri rárá Imam Kuba bàbá ó dá tòótọ́. sáà mọ̀ pé ẹni tí mo lówó lọ́wọ́ tí mo dẹ̀ tún ní mo fẹ́ ra mọ́tò mo dẹ̀ ní mọ́tò kan sáà mọ̀ pé nítorí kó mọ̀ lọ́wọ́ kàn ní pé ẹni yìí ò dá. ẹ gbọ́ sórí yunifásitì lọ́dọ̀ ti wá yìí. yunifásitì. ó dẹ̀ lé wá láàrin oṣù méjì kó graduate láyé. ọ̀wọ́ ńláńlá bàbá sọ yìí. tẹ́bá lẹ́ni tó jáde lọ kò parí ni bóyá wọ́n expel yẹ kó. expulsion ló yóò wà níbi. sallallahu alayhi wa sallam. la fi rí bó ṣe rí. kò ń ṣe aṣọ nìkan ló jẹ́ kí wọ́n máa dán àníyàn wọn àti ṣe ọwọ́ wọn ni. wa allafa bayna qulubihim. Allahu akbar. mo bá di Imam Kuba kún ó ní bàbá eléyìí wà pa kò sí láì fi tẹ bá ti gbé wá sí báyìí òun ló ń sọ fún mi pé tẹ̀mí bá ti gbé yẹn wọ wá sí má dàlá bàtà wa sanwó mọ́tò tán gbà tọ̀ bisimilayi Imam Kuba kún gbà kọ́kọ́rọ́ mọ́tò yẹn ó sì ní kí dẹ̀ bọ́ lọ́wọ́ ẹ̀. sọ́ọ́rí o. la ilaha illallah Allahumma salli. kí ló dé àríṣekọ́lá ni bàbá ti sọ fún mi ẹ̀yin ò mọ̀ gbẹ́yìn rárá mọ́tò fún. sallallahu alayhi wa sallam. kẹ́nìkan wá promise mi mọ́tò kí n máa lé káàkiri kí n máa dúró lọ́fíìsì bí ó ṣe kó bá mi bí ó ṣe kó bá mi nìyẹn. Allahumma salli ala Muhammad wa sallim. àmọ́tòlá tó bá wa sọ̀rọ̀ òun náà wá sọ pé òun lọ́wọ́ lọ́wọ́ mi o n tó sọ ni pé bàbá ra mọ́tò fún mi. Allahu akbar. bàbá rà ní kọ́nfàmù ni. ẹ yóò gbọ́ ànábì. sallallahu alayhi wa sallam. bá a ṣe ra yẹn nìyẹn ló bá di lélẹ̀ àbágbélélé Imam Kuba kún congratulations àwọn pariwo ni ó yá yóò gbọ́ ànábì bó ti gbá kí yẹn. sallallahu alayhi wa sallam. Allahumma salli ala Muhammadin wa sallim. sallallahu alayhi wa sallam. àríṣekọ́. masha Allah. àwa wà ń bẹ njọ yẹn níbẹ̀ mo wá rí mọ́tò. bàbá tún lo géèmù mi. àkúrà yẹn. ọ lè understand bàbá lè wúdà. ẹlẹ́sìn funfun. mọ́tò yìí ó dẹ̀ fáyín o funfun nìyẹn tiẹ̀. àkúrà yẹn. magun funfun lẹ́yìn sọ yìí o. Imam àríṣekọ́lá mo ní náà kí n gun eléyìí kí n ra eléyìí tí bá a jẹ́ ni pé màá change Highlander yẹn màá fi ra eléyìí. bí bàbá ti ń ṣe nìyẹn o. bàbá wàláì ó fine wàláì tàláì ó fine. ànàkùn mi mo fẹ́ sọ tẹ́lẹ̀ náà Highlander yìí àwọn èèyàn sọ pé mọ́tò mi ò bàjẹ́ o àwọn èèyàn wọ́n lè àwọn èèyàn lè dẹ́ láyé rú o wọ́n lè dẹ́ lórí rú. wọ́n sì ń fẹjọ́ bàbá sùn. ó yẹ kí bàbá ti change mọ́tò sẹ́fẹ̀ sọ mi tó lè ní. mo ní kó bàjẹ́ fún bàbá. a kó táyà sí yẹn lẹ́sẹ̀. wàláì. bá a ṣe ń sọ fún wọn náà kó yẹ kó tilẹ̀ ṣe nǹkan báyìí. irọ́ o sáré. wọ́n jẹ́ kó báyà. irọ́ o. ìjọ tó bá lọ ṣe gbájú ẹ̀. tábà tí ló yẹ. tábà mú ẹ wọn ní sọ fáwọn ẹni kó change mọ́tò. wàláì tàláì ẹ lọ́wọ́ àwọn ẹlẹ́wọ̀n wọn eré yẹn wá kí wọn. àwọn tán tì wọ́n báyìí
ó padà. wọ́n padà ní. wọ́n wá ní okay it is time ni ẹ jẹ́ ká change ẹ̀. ó dà bẹ́ẹ̀. Imam Ajibola ó yá jájọ wà wò abájọ wà ọ̀nà. àbáwá wò má dàn la. sọ́ọ́rì. mo láì kẹ́ ń tó tọ́ okay kò sí problem. wàláì. àmọ́ kò sówó lọ́wọ́ mi. wàláì. mọ́tò yìí dẹ̀ wù mí. mọ́tò yìí wù mí. Imam Ajibola baba Ọlọ́run ṣe. kọ́ máa rí o. wọ́n tọ́jú àníyàn rẹ̀. ayakumullah sallallahu alayhi wa sallam. baba ha pẹ̀lú àṣẹ Ọlọ́run ṣe. Ọlọ́run ṣe wá sí. ó fi ti yín gẹ̀. wàláì. mọ́nítọ̀ àmì wọ́n á padà sí ilé mo yọ wá lọ mo wá bọ́lẹ̀ àwọn tí wọ́n nu mọ́tò tí mọ́ nǹkan bá kàn mo wá lọ bá dílà yẹn pé sọrí eléyìí ẹni tó wà lẹ́yìn mi yẹn ló máa ní àmọ́ mi fẹ́ kó mọ̀ tó bá di ní àárọ̀ ọjọ́ àsàlátù fún ànábì ẹ má gbé ní ọjọ́ èlé ó kọ́ kan lónìí. ní last year. so ẹ má gbé wá tóun náà bá ń jíjọ yẹn kó jíra àsàlátù fún ànábì ni sallallahu alayhi wa sallam. ọjọ́ yẹn wá jẹ́ ọjọ́ àṣìṣe kan mọ́júmọ́ latifu. Latifu náà ni Latifu là ń ṣe lọ́wọ́. àwa parí tán màá jí láàárọ̀ báyìí lọ́fíìsì. àṣàlátù lọ́dún ọ̀nà ìmọ̀ wàá ṣe bọ́lá kan dúró ní ẹnu ọ̀nà báyìí ni nígbà pé Allahumma ya Rabbi salli ala Muhammad. ẹ yòókù ànábì. sallallahu alayhi wa sallam. sọ́ọ́rì. ibu nabi aliyasimiya. ajálali wa sa. wàhátì abahu namusa. wàhátì wàláhùn yàrá. àtọ́baláhùn ramanu nàṣíà wà mawulida. wàmàṣà làmì màlẹ̀ àlàfàlẹ̀ àtọ́sọ̀lì aláàmúhàmà. sọ̀lì aláàmúhàmà. níjọba èdè tèmi gan kò kí mi báyìí. bàbá bá dé àmọ́jọ́ tànábì. ó kẹ́ ń yóò bọ́ ẹ̀nẹ́bí lórí yẹn bọ́. bàbá bọ́lẹ̀ báyìí lójú oorun. látọjú oorun. mo bọ́ síta inú mi dùn mọ́ ó ṣeun bàbá ta wọn. ó ṣeun sọ́ọ́rì. ó ṣeun. bàbá wa jí. ibi àti sàṣàlátù yẹn lọ. anìkàlà ẹ̀dá ni bẹ́ẹ̀ fi díwánu kì í ṣe omi. Wàláì. ànábì ni ó ní yóò bù ọ́ tọ́ kò ní bùn ẹ̀ 1 náírà. 1 naira. wàláì làásì. ibi tá a jòkó sí yẹn báyẹn àwọn yẹn wá ń pè mí pé pèsè níbo ni àdírẹ́sì ibi táwọn ń gbé kíní bọ̀ wọ́n fẹ́ jáṣẹ́ máa fi wọ́n lẹ̀ ibi tó ní sàṣàlátù fún mi lọ́wọ́ ní má wọrí wọn bọ̀ ìmọ̀ bàbá ìjọba bàbá àná kò wọlé ẹ̀ ń jáde lọ ni ọkọ̀ dé. àbásàlátù tá à ń ṣe fún yín àbí kò kò rìn yín ni. òkìlẹ̀ tó má wọrí èyí ń bọ̀ má lọ bàbá ni Sorry. bàdé sára pọ́n pàtó jọjọ jọjọ rẹ̀ ah bàbá Allahu Akbar àwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ so ti dé láàrin àná yẹn nu mo ló ti dé náà ni Imam Buhari jẹ́ bọ́lá kọ́kọ́ mọ́tò tẹ̀ náà. anabi sallallahu alayhi wa sallam. gbogbo ìgbà tí mo sọ yìí èmi yìí tó ń wò yìí kò tí ì sí lórí ọ̀rọ̀ kò tí ì sí o. èsì bẹ́ẹ̀ ara. kò ì sí o. island á sì ti lọ. ìyẹn fọ́dún tó lọ fọ́nù tó lọ àmọ́dún eléyìí. ọdún eléyìí mo wá wò pé ok fine àwọn kan wà náà tó já sí pé mọ́tò kan ló kàn lọ́rọ̀ wọn Láyé. tó lọ́rùn kó gun mọ́rúwá lọ kó bọ̀ àmọ́ kórìí tí ó jẹ kórè tí ó jẹ. kórìí tó máa fáwọn mọ̀lẹ́bí ẹ̀. wàláì bẹ́ẹ̀ fún jíìpù yóò fi gbé uber ni. Allahu Akbar. mo wá wò pé tó wá di tọdún yìí tọ́ ẹ jẹ́ ká impact sínú ayé àwọn irú àwọn èèyàn báyẹn ayé àwọn èèyàn ni mo fi ní ká fún Kokun Foundation ní 500,000 Kokun kó Foundation. fi fún àwọn èèyàn lóúnjẹ Lónìí. lórúkọ ànábì lónìí sallallahu alayhi wa sallam. a sì ṣe bẹ́ẹ̀ láti bí ọ̀sẹ̀ kan owó ti dọ́dọ̀ ẹ̀. lẹ́yìn bẹ́ẹ̀ tá a pìrìsẹ́ǹtì owó yẹn fún Kokun tán látún wá wò pé ká sẹ̀lẹ̀tì èèyàn 20 ogún. ká fún wọn ní 50,000 láti lè set up bísíǹsì ẹlòmíín bẹ kò fẹ́ràn àbùkù tó fi ń kan gbogbo ìgbà yìí wàláì kórí sí ọwọ́ rẹ̀ ṣe ni wàláì. àmọ́ má gbẹ̀mí mọ́ náà ọ̀jọ̀bí mo ní máa fún ẹ Wàláì. ó ti sú òun náà àmọ́ kò ní tó fẹ́ fi start iṣẹ́ bá a ti wá ní Nàìjíríà ṣe burú tó yìí náà bẹ́ẹ̀ bá ti fún yẹn ní 50,000 ẹ wà àwọn tó mọ kiri pure water ní kiri yẹn wàláì gbogbo ọjà tó gbé lórí òní 1,500 lọ Allah. 750 pẹ̀lú pure water. tó bá rí ó 50,000. lè mọ débẹ̀ gan àbí ó kà èló lórí ní báàgì pure water èló ni wà á rú báàgì mẹ́ta. gbogbo bí Nàìjíríà ṣe bàjẹ́ tó yìí kò wọ́ 200. 150. a sáré lọ a sáré bọ̀ èyí tí ó bẹ ó bẹ ń bẹ nírú àwọn tá a mọ̀ báyẹn ẹlòmíì ó tún mú nílá. abẹ́lómi tó ní bísíǹsì mi náà mọ bísíǹsì yẹn ò lọ dáadáa bọ̀ tó bá kó 50,000 lé lórí tá a mọ̀ pé kò ní lọ fi ṣe make-up ó máa tún gara. ee yóò push yẹ. wàláì abẹ́ ẹ̀ gbọ́ ni torí Yes. ẹlòmíì ní bísínẹ́sì ara ẹ̀ òun nìkan náà ní ṣọ́ọ̀bù
ó nìkan ó náà tẹ́ lọ́jà. lọ́rùn òun náà ní rajà báyà máa ṣe makeup ní 1000 kò ní ṣe ó ti ní eyebrow tí yóò fi tí ó fi yá fà á fúnra rẹ̀ yóò yá. àbọ̀gbọ̀ Nígbà tó ọmọ kékeré ó sì ní àtíkè tí ó kùn tóun náà tún jó àtúnṣe snapchat pé àánú mo orí gbà. adérí ọ̀kì máa ń ṣe mí wọ́n ṣe adé orí ọ̀kì. sọ́ra yé tó o bá fẹ́ mọ̀ ọ́ lò ó dijọ́ tó o bá rí bànújẹ́ lára ẹ mọ́ tó o bá ń fi àwọn èèyàn pé oníṣòro ni ẹ wọ́n máa dáṣọ òṣòro fún ẹ wàláì wọ́n sì máa kí ẹ àmọ́ kálẹ̀. káwọn èèyàn máa rí ẹ pé oníṣòro ni ẹ tó o bá ń jó tó ń rẹ́rìn wàá dàrú mọ́ ọ lọ́wọ́ àbí ń dọ́gbọ́n ni àbí kò ṣe ni. wọn ò lò ó nírò rí. abẹ́gbẹ́ ni wàláì pé bọ́bọ́ yìí oṣù mọ́dà mi lórí irú náà. ọ̀tọ̀ ni tó sọ fún mi lálẹ́ àná náà èwo wá tún ní àánú mórí gbà. èwo tún wà láàánú mo rí gbà sórí tó bá ti pákéjì lẹ́fù yẹn báyẹn wọn ní máa fi ọkàn burúkú rẹ̀ torí pé gbogbo ẹni táyé bá ti ń rò pé kò ní dáa fún nìyẹn ṣèbẹ́ yìí èèyàn náà ni gbogbo yín spiriti ní tálómi bá ti fọkàn ro nǹkan yóò ṣẹ o. ló fi nídìí àdúrà ó kán lápá wa gbé sórí Facebook wọn á kí ọ pẹ̀lẹ́ táwọn kan bá ti ní kò ní san náà nù. wàláì kò ní san ọgbẹ́ àmọ́ wọn ò ní kọ́ sórí comment irọ́ wọn sọ tẹ̀lé. wọ́n ní ọwọ́ bá ẹ̀ ọ̀ tó dìde mọ́ ẹlòmíì lọ sí fàájì lọ hospital ni o àgbà tó dé sàárì ìgò tó mọ̀ ọlọ́run àṣọ. kódà ó lè kọ quick ẹ recovery yóò bọ́ ẹ náà bí kí ni mi yóò dùn dáadáa. àmọ́ èyí tí ó ṣe wà lẹ́mìí ẹ̀. ìyẹn la ọ̀pá a máa ṣe lọ́dún yìí dẹ́n tó bá dijọ́ tí mo olùdí bá ti dé báyìí tá a bá ti kóra ọjọ́ báyìí a máa flag off salatu zatiya oṣù mẹ́ta ni gbogbo àwọn mẹ́mbà yìí máa fi ṣe fàájì pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam. tábàlẹ́ lomi ṣe mọ́lúdì kò kí n jù báyìí lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni àmọ́ eléyìí làwọn ń pè ní mini milad. milad àwọn ṣẹ̀ṣẹ̀ ń sọ fáwọn èèyàn pé àṣẹ̀fẹ́ bẹ̀rẹ̀ à ń warm up. tó bá wá dijọ́ tá a bá parí zatiya tán àṣẹ̀máwá ṣe kí ni àwa jáde tán. a jáde tán o wa Mariama. chairman alhaji wa abdulfatai ogungbele Ògúngbélé kama bọ́ntà. Masha Allah. chairman wa nìyẹn. salli wa sallim ya ilahi. Account officer. Rasulil Mustafa. Account officer. salli fún ìlú kọ̀ọ̀kan chairman ní kìí ni ala Rasulil Mustafa. lórí zati afẹ́ bẹ̀rẹ̀. Canada platform afẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ lọ́dún yìí ebi àti ẹlẹ́fẹ́jọ bẹ̀rẹ̀ zatiya yìí ọlọ́run ní ṣe ní ìrìn àjò tó ní mọ̀ parí ẹ̀. amina ya Allah. zatiya ọdún yìí adúlẹ̀ sílẹ̀kùn ẹ̀ lónìí mo sọ̀rọ̀ sínú kádàrá ẹnì kọ̀ọ̀kan gbogbo ẹni tí ò dáa fún tó wà níwájú mi yìí tó ní kẹ̀kẹ́ àbí méjì tó ń bà nínú jẹ́ wọ́n láàyè tá a fẹ́ bẹ̀rẹ̀ lọ́dún yìí nígbà tí zatiya yìí máa fi parí olúwa kó kọjú àánú ẹ̀ sí ẹ̀tẹ́ yẹn. amina ya Allah ya rabbal alamin. wo lẹ́fù tó wà nígbà tí mo ń sọ̀rọ̀ yìí lọ́wọ́ o mo fẹ́ kọ́ lọ́n kọjú ayọ̀ sí ẹ̀ àti ìdùnnú ìgbà tí zatiya bá máa délẹ̀ báyìí gbogbo ìṣòro rẹ ọlọ́jọ́ wá sí. amina ya Allah. Ya Rabb. gbogbo ẹ̀yin tó ti dáa fún tẹ́ ń fún yàn tẹ́ jòkó àbí tẹ́ wà lórí íńtánẹ́ẹ̀tì tẹ́ ń wò mí láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ẹ̀ka wálẹ̀ ni wọ́n fa sókè ni láti wákàtí ọ̀wọ̀ yìí lọ tẹ́ ń wò mí yẹn láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ìwọ tó jẹ́ ọwọ́ tó ti ń fún yàn ó ní padà dẹni tó ń tọrọ jẹ. amina ya Allah. tó o bá fẹ́ kó rí bẹ́ẹ̀ yóò gbọ́ ànábi tó gbọ́ dáadáa. sallallahu alayhi wa sallam. lọ́dún yìí iṣẹ́ alihuda àti muhammadu rasulullah sallallahu alayhi wa sallam. a ní American platform tó dúró dédé. a ní UK platform Masha Allah. a ní Canada platform wọ́n dúró dédé. a ní Dubai platform a ní Naija platform Cairo. a ní Cairo Qatar and so on Saudi. platform a dẹ̀ tún ní Europe lápapọ̀ platform àwọn alábùjá àtẹ̀dádúró gédégbé. gbogbo platform kọ̀ọ̀kan yìí lágbára Ọlọ́run nígbà tá a bá parí ilẹ̀ tí mo lálẹ́ yìí àwọn tí wọ́n jẹ́ account officer wọn tí wọ́n gba zàtí àwọn lọ́dún tó lọ àwọn yẹn náà la máa retain as an account officer
so fún Nigerian platform lórí ìjókòó táwa ń rí ẹ ń gba àsálàtù wa ní láti ẹ̀ ó ní Mrs. Akẹ́jù ìyá Akíkì ẹ yòówù ànábì sallallahu alayhi wa sallam. lọ́dún yìí ìyá Akíkì ó dìde ẹ yòówù ànábì kó pọ̀ dáadáa sallallahu alayhi wa sallam. ẹ yòówù ànábì sallallahu alayhi wa sallam. ṣe rí platform kọ̀ọ̀kan a bá ti bẹ̀rẹ̀ rẹ̀ wàá bẹ̀rẹ̀ pé báwo náà yẹ máa ń ṣe àti àjòkó oníjòkó bànújẹ́ àmín. tá a bá ti bẹ̀rẹ̀ Allahumma salli ala Muhammadin wa sallim ó simple. wàá máa ṣe lójoojúmọ́ tó bá ti di níjọ́ Thursday kọ́ ọjọ́ Friday Friday ni. ó máa pé ọ̀sẹ̀ kan Oh, oh. irú eléyìí tá a fẹ́ bẹ̀rẹ̀ yìí ní sẹ́ ọ̀sẹ̀ àkọ́kọ́ yìí ọjọ́ Friday yìí náà iye tó o bá ṣe ọwọ́ sọ mi. wàá wá sọ mi tiẹ̀ fún account officer yẹn wọ́n máa wá kó létí ẹ̀ láti platform tí ẹ bá wà ní wọ́n fi sọ pé Nigerian platform week 1 àsàlátù iye báyìí ni a ṣe àṣìṣe. Europe iye báyìí America iye báyìí Canada iye báyìí lọ́dún tó lọ 153 million sọ̀rọ̀ àti àlàṣe kó lé. téèyàn bá wà lórí nọ́mbà status WhatsApp mi tí n bá update sọ̀rọ̀ àti àbáyé owó ni wàá rọ̀ wípé mo update million ní. million. abẹ́gbọ́ ìwọ̀n wúwo létí. UK 3 million kìnnì kan first week. first week 5 million second week kìnnì kan 8 million eré làwọn ọ̀rọ̀ wípé mo ń ṣe wọ́n á mọ̀ pé èmi tí mo ń káǹtì sàtì àyẹ̀ máa padà káǹtì owó náà. Allah. oh oh. Allah àmín. àwa parí tọdún tó lọ mo wá ní 153 million sọ̀rọ̀ àti yà á parí ẹ̀ta àjòkó lẹ́ báyìí lẹ́yìn ìyẹn lẹ́la wa ní ọ̀gá nínú 150 tá a ṣe nínú 153 million wa a fẹ́ gba díẹ̀ a ní di 100 million a bẹ́ẹ̀. ní di 100 million sallallahu alayhi wa Kí- sallam. sallallahu alayhi wa sallam. a ní di 100 ẹ yóò gbọ́ ànábì bá sallallahu alayhi wa sallam. àbílà a ní di 100 million at least alákàntì 153 million níbi kan kò lè jù náà a lè withdraw 100 níbẹ̀ àdẹ̀sọ fọlọ́run ní January lọ́dún yìí pé sá nínú àkáǹtì ọ̀gá wa àwọn akọ́lọ́ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ànábì ni sallallahu alayhi wa a sallam ní di 100 million bẹ́ẹ̀. ẹ fún wa níjọ́ tá a sọ àwọn kan wò pé ọkùnrin yìí débi tí ó ti tẹ́ báyìí. wàláyé onímọ̀ rẹ̀. wọ́n ní ọ̀ nírẹ̀ yẹ mọ́ wájú ẹ̀ Tọ́. online wọ́n ló ti ṣe ọ̀ ṣe sọ lọ́wọ́ mi kẹrin wọ́n á rẹ́rìn ọ̀ dàrẹ́ ló ń wọ́n á rẹ́rìn máa gbọ́ mọ́ṣáláṣí wa tá a sórí ògùn lánàá mi báyìí ogun lánàá drive àwa 100 lánàá million yẹn ìyẹn ni kẹ́lẹ́ lomi ń pariwo ẹlòmí ò mọ̀ pé tó ti jù lọ ó tuntun dìde wàláyé Allahu akbar. mi ò ní bẹ́ẹ̀ yẹn nísìnyí báwo. ayé ògùn ànábi kò wọ́n yára sallallahu alayhi wa sallam. ẹrú ogun lánàá baba sallallahu alayhi wa sallam. ẹ sọ̀kalẹ̀ ayé ògùn ànábi kìnnìún mi ò ní sallallahu alayhi wa ẹ sallam. sọ̀kalẹ̀ mbẹ yẹn ẹ sọ̀kalẹ̀ mbẹ Mo ti bọ́lẹ̀. ẹ yẹ ká sì máa rìn lógun lánàá ìbámu ká máa wò lẹ́gbẹ̀ẹ́ jí kò máa kó bẹ́ẹ̀ ni àbá mo ti gbọ́ ẹ wálẹ̀ Masha Allah. ẹ yẹ ká máa bógun lánàá fa ní. ẹja máa bọ́kùn lánàá. ká kọ́ máa fà yẹn lọ náà ẹ ń ṣe fíìmù ni àwọn afáàgà máa wí. sallallahu àwọn tó wá fẹ́ alayhi wa bẹ̀rẹ̀ sallam. rẹ̀ àjọ tọdún yìí náà ọdún eléyìí náà ọlọ́run ọlọ́run wọ́n la záàtù rẹ̀ sallallahu alayhi wa Ọlọ́run. wọ́n sallam. la pé èmi kọ́ ni mo ní kẹ́ ẹ ní kọ́lọ́hún kẹ́ ànẹ́bì ni ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀. àmọ́ mo mọ̀ pé ẹnìkan ò ní ní kọ́lọ́hún kẹ́ ànẹ́bì kọ́lọ́hún mọ̀ kẹ́ Wallahi, wallahi. gbogbo ẹni aláìní ní àyín lónìí ọlọ́run bá mi kẹ́ yín náà. Amina ya Allah. mọ́ṣáláṣí wà lórí ògùn lánàá kò ń ṣe mọ́ṣáláṣí mi kò ń ṣe property táwọn ọmọ mi ó jogún. láyé muhammadu Rasulullahi. rasulullah. masalasi gbogbo mùmíní ni gbogbo mu. ẹ wọ bẹ́ẹ̀ kódà sálàfí tí o bá ní dànù waru tí o bá ní dànù rú. Ó wá Kò kírun kò sì jáde àmọ́ má dànù. kọ́ wa lálùwàlá Tọ́. kírun Àti máa ìlọ lọ láti. máa lọlé. Yòǹbó ànábì ni kò sì jáde. kírun tán máa lọ lọ́dún yìí masha Allah iye ẹ mọ̀ pé iye sàlá ta máa wá ṣe lọ́dún yìí ó gbọ́dọ̀ tún pọ̀ ju ọdún tó lọ lọ àbí kò dín ní. anyway èmi ò tiẹ̀ mọ iye tó jẹ́ náà but nísìnyí chairman máa ò véèlì ilé sàlá ti yà wá déètì tá a máa bẹ̀rẹ̀ déètì tí A máa parí. a máa parí parí ẹ̀ àtọ́jọ́. wọ́n wàá lọ gbé àwọn tó máa ń ṣe é wọ́n ti mọ̀ táìmù yìí wọ́n á pínṣẹ́ yẹn fáwọn ọmọ wọn ọmọ mi máa sọ pé Allahumma salli ẹ lọ gúgù rẹ̀ Allahumma salli ala Muhammadi Wa sallim. kò lè rárá kọjá Kò lè. bọ́ ọ bá ti rí wí ọjẹ́ lọ nìyẹn wàlá wàá rí i pé tó bá yẹ pé nù nira pé ìnira yìí pọ̀ ìnira yìí pọ̀ àwọn kan wà mí báyìí wọ́n ti dá àwọn ọmọ tí mo sọ Masha Allah. bó ti lè wù kó le tó lásìkò sàtí àyè máa rọ̀ ni kò ní kú bùkátà kan tọ́lọ̀ wò ní gbọ́n àdẹ́bì ni
sallallahu alayhi wa bàbá sallam. arsalinaka illa rahmatan lil alamin. torí díẹ̀ yìí torí báyìí chairman ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀ ẹ máa gbé bọ̀. ẹ fún chairman ní máìkì mélòó ni Salatu Zati àtọ́dún yìí last year UK platform àwọn ènìyàn. àwọn náà wí ní gbogbo platform látòkè dé UK ni o UK and now everybody. Chairman. ó mà náà wí. mo mọ̀ pé nígbà tá a announce ẹ kàn kàsára ń jọ yẹn kéèyàn máa wá àtẹ̀yìn máa wá ṣe kí ni ti bilala fún a yín. máa wá ṣe bílálà fún wa báyìí bọ ẹ̀yin nàìjà sẹ́wọ̀n pẹ́ pọ̀ lọ́dún yìí wọ́n nítorí covid ní lọ́dún tó lọ ó yẹ yòókù ànábì kó pọ̀ dáadáa nísìnyí sallallahu alayhi wa sallam. tó o bá fẹ́ ṣe nínú sẹ́yìn náwó ṣó fẹ́ ṣe. o fẹ́ ṣàánú àwọn ọmọ rẹ nù o fẹ́ ṣàánú àwọn mọ̀lẹ́bí rẹ nù tó bá ti pọ̀ nínú ayé rẹ ìwọ ló kù tó lọ́wọ́ máa lò nù mọ̀lẹ́bí yín tàbá fẹ́ ṣàánú gbogbo mọ̀lẹ́bí ìwọ ló kù tá a mọ̀ rẹ bẹ́ẹ̀ ìsàtì láìláàlà bó o ti dà níyàn rẹ yẹ ní agbára ọlọ́run ó fọ́ láṣeyọrí rẹ àmín ya Allah. ó yẹ yòókù ànábì kó pọ̀ dáadáa sallallahu alayhi wa sallam. chairman bismillah. Allahumma ya Rabbi. salli ala Allahumma ya Rabbi. àbúrò mi tẹ ala Muhammad. bàbá ọ̀gá fún mi ọdẹ ṣe ẹ tọ́jú lọ́lọ́. Muhammad. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. A kí Ọlọ́run Ọba, a dúpẹ́ fún Ọlọ́run Ọba, a kí aláyé lọ́run wa. Eléni ọ̀fẹ́ ní. The reason for our togetherness, Muhammadu Rasulullah. Muhammadu Rasulullah. sallallahu alayhi wa sallam. A fi àlùbáríkà náà, a fi bára wa dúpẹ́. alhamdulilah. A wá fi ọpẹ́ yẹn náà, a fi kí àwọn ṣéèkì wa. Tọ́lọ́run fi wọ́n ṣe àánú fún wa. Allahumma salli ala Torí àánú ni Ọlọ́run fi bàbá ṣe fún wa. wallahi. Púpọ̀ nu wa tá a ti wà pẹ̀lú wọn láti bẹ̀rẹ̀ kò kọ́kọ́ yé wa. Allahumma Wọ́n ṣà ń sọ pé báyìí bá. Àbí bàbá yẹn ti ń rí but alhamdulilayi. Fadilatu Sheikh Imam. Ẹ tún yá mi lóhùn ní ẹ. masha Allah. Ahmad Bukhari adaba Allahu tashay. bàbá ṣe o. shehu radiyallahu ta'ala. ṣéwù ti wá. Mo bára mi dúpẹ́ pé Ọlọ́run kà mí mọ́ yín. alhamdulilayi. On behalf of gbogbo Muhammadu Rasulullah, sallallahu alayhi wa on sallam. behalf of Alihuda Al-Muqtariya International Prayer Mission àti gbogbo àwọn olólùfẹ́ yín káàkiri ayé. Bàbá abayín dúpẹ́. Oore yẹn ṣe ń bẹ̀rẹ̀ ni. Oore náà ò ní dúró láéláé. àmín ya Eléyìí tó wá ń tàn tó ń tàn ìmọ́lẹ̀ ànábì tó ń tàn yìí. A máa tàn á wá tàn lérí gbogbo wa káríkárí. àmín Eléyìí tó ń tàn ò ní kú o. àmín. Eléyìí tó ń tàn ò ní kú. Àmín. Mo fi àlùbáríkà yín náà mo fi kí gbogbo àwọn ìmọ̀ọ́mù mi tí wọ́n bá wa jókòó lé ní. Ẹ ṣeun Ọlọ́run àbá dúpẹ́ fún yín. Àmín. Allahumma amin. Ẹ dẹ̀ Ọlọ́run àbá dúpẹ́ fún yín. Imam Kun Fayakun. masha Imam Allah. Abdulwahid. masha Allah. Àríṣekọ́lá àti gbogbo wa lápapọ̀ ẹ ṣeun ẹ kú àdúrótì. alhamdulillah. Kò ní bàjẹ́ bàbá máa ń sọ fún wa ni. Allah ti bẹ̀rẹ̀ mo wá wò pé jọ́wọ́ la fẹ́ bẹ̀rẹ̀ náà. tọ́. Àbí? ayọ̀ wú adábì. sallallahu alayhi Ayé wa mọ́ṣáláṣí sallam. ti wà ń bí. Ọdún ti wà ń bọ́ mi tá a fẹ́ bẹ́ẹ̀. ayọ̀ wú adábì. Àdè ti bẹ̀rẹ̀. tọ́. sallallahu alayhi wa sallam. Ọlọ́run ayọ̀ àyè fún wa ní Kaaba tó jẹ́ ọtọ́ máa fi sọ ní wọn. sallallahu alayhi wa sallam. Alala hawla wala quwwata illa billah. Ká má fi eléyìí gba àsìkò ara wa lọ títí. Ní last year 153 million bàbá bóyá ẹ̀ tún rántí gbà tẹ́ ń ṣàkántì ó tún jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni ó lé àbí kò lé ni. Yeah. Ìgbà tá a tẹ́ tún ṣàkántì yẹn tán ó tún lé. But inshallah kò kí ń pọ̀ jù. On behalf of my sheikh Ahmad Ibrahim Bukhari Al-Muqtar, shehu adaba Allahu hayatahu. our League of Imams, the entire congregation of Muhammadu Rasulullah, the entire congregation of Alihuda Al-Muqtariya International Prayer Mission,
and the entire lovers of Muhammad around the globe. MashaAllah. Inshallah, Bismillahirrahmanirrahim. This year we are doing 200 million salatu Fatiha. Allah. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Gbogbo wa ta. Allahumma salli Wa sallim ala sayyidina Muhammadin. Amin. Salatan والحسنات وتنكي بها الظلمات وترحمني بها في الآيات وفي الممات يا رب العالمين. بلغ رسالة النبي محمد محمد النبي محمد بسلامي على النبي محمد محمد الله في شروا سنو على مدركات العين وأجمل منك معبود المتلب النساء سلام على محمد سلام عليك ولدت مبارك مصطفى من كل عيب من كل عيب أنك يا محمد ولدت كما تشاء سلام على محمد سلام عليك بسلامي على كده أنا بسلام محمد لا في سنوى أسمع من تاني يسمع على محمد لا في سنوى يا موسى عيسى واسقى على محمد لا في سنوى عجبني كلامك النبي يا محمد النبي يا محمد بسلا قومي النبي قومي بسلا قومي النبي قومي níwájú olúwa abiyamọ bọjá tọrọtọrọ oníṣẹ́ ńlá abiyamọ bọjá tọrọtọrọ oníṣẹ́ ńlá anabi muhammadu anabi muhammadu ọha yaasi anabi muhammadu udafiro osamelo anabi muhammadu arofo anabi muhammadu osamelo udafiro anabi muhammadu arasulul malaike anabi muhammadu amifutawil jannati anabi muhammadu amusitofa ujijaba anabi muhammadu anabi muhammadu ayọ̀bọ̀ anabi dada. sallallahu alayhi wa sallam. chairman ẹgbà mike ó dùn mí apẹ́ díẹ̀ ká tó bẹ̀rẹ̀ ni fẹ́ni tó ń bẹ̀rẹ̀ pé kí ló ń jẹ́ sàlátù zàtíyà kò lé o Allahumma salli ala Muhammadin wa sallim.
chairman ẹ sọ kick off date àti ìgbà tá a parí ẹ̀. Inshallah, kick-off date is today, inshallah. ẹ yẹ wá nẹ́bí sallallahu alayhi wa sáré rẹ́jísà níbi tó wáyé Allahumma salli ala sáré ṣe mẹ́wàá 100 kan sáré ṣe 100 kò tọ́jú ẹ̀ tọ́ba fẹ́ kárẹ́ kó wọlé báyẹn kìtì ẹ̀ sáré wà ń bẹ̀. Today, 19th of October 2021. That is the kick-off date sáré ṣe for kàkà. this year, Salatul Satya. Masha Allah. The end day is going to be 9th of January Inshallah. 2022. Inshallah. ẹ yẹ wá nẹ́bí dáadáa lágbára Ọlọ́run tó o bá ní lónìí kó tó dìgbà yẹn wàá ti di ẹni tí ó mọ̀ yín nù ọ̀la. Àmín ya Rabb. wọ́n fi àgbéga rántí rẹ̀ Amen. tí a máa ní everybody around the globe tó fẹ́ participate nínú iṣẹ́ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ̀ ní dẹni àná láyé láyé. Amen. Ya Allah. lẹ́yìn sẹ́tì láì tà á lálá haúlá. Wala quwwata illa billahi al-aliyyil azim. àwọn tá a wá mú fún líìsì 50,000 nìyẹn mo sọ pé èrò pọ̀ o kéèyàn dẹ̀ máa bá mi lọ́la pé Tọ́. ṣé wò ó kèmí náà. má wá o máa wà Dákun. àwa náà ó béèrè 50,000 lọ́wọ́ ẹ lọ́la ni. tọ́ba ti lè wá Àti nígi ìwé owó ìwé ńlé. àkùn ẹ̀ síwájú. Masha Allah. Àti nígi owó ńlé. àmọ́ àwọn kọ̀ọ̀kan la rí sà pé àwọn eléyìí wọ́n nídìí rẹ̀ àmọ́ àwọn tó nídìí rẹ̀ yẹn tó nídìí rẹ̀ pọ̀ bọ̀ àwọn tó lọ ní kọ́wọ́ wa ó mú. wà wá fi ọkàn tiwọn náà níbí báyìí lónìí kò jẹ́ àárẹ̀ èkó nìkan ló wà nígbà yìí o àwọn tá láti other state wà nígbà yìí dáadáa o. Masha Allah. á pọ̀ so àmọ́ lónìí nínú àwọn ẹrú aláwọ̀ àkọ́kọ́ Masha Allah Masha Allah ẹ lọ pé ẹ gbà mí ra súnmọ́ ibà àmọ́ kó tó di báyẹn ká tó fún àwọn tá a fẹ́ fún lówó ẹ jẹ́ ń gba ìkóná bàbá wa mọ́fọ́ radé náà ló kọ Muhammadu Rasulillah àti Alihuda Alimutariya International Prayer Mission. bàbá ẹgbẹ́ Mọ́fowóradé. bàbá wa gbà Mọ̀lánà Sheikh Murtada mọ́fọ́ radé bàbá ṣe Murtada Mọ́fowóradé. n tó wù mí lára yín pọ̀ ó pọ̀. Masha Allah. wàláyé ó pọ̀ Masha Allah. wàláyé ó pọ̀. Masha Allah. àádẹ́ ń ṣe ọ̀rẹ́ òní ó ti pẹ́ ó ti pẹ́. ọ̀pọ̀lọpọ̀ èèyàn ní ọkàn mọ́ bí èmi àti Alifa ṣe máa rí bàbá wa Suyuti. ebi ò bìlúfù nínú Masha Allah. ọ̀rẹ́ ojoojúmọ́ ọ̀nísẹ́ni àbí àwọn kí ó yẹ mí ni àlùbáyé kò ní ọgbà ọ̀làfin níra Ẹ̀mí ni láyé owó yẹ mí ni àtàkẹ́wì. àtàkẹ́wì ni àmọ́ ibi tá a bá pè ní ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ wa ni. ogún ọdún ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa lọ́rẹ́ ó máa jẹ́. ẹ gbọ́ bàbá àgbà Mọ́fowóradé ẹni tó ní farabalẹ̀ tó pọ̀ ni ẹ ṣe lónìí ìfarabalẹ̀ tó pọ̀. ọmọ àgbà àfà ni wọn ọmọ àgbà wòlíì. ó di mélòó ó di méjì. méjì wọn àtún wá ní kéta wọn à ní kéta. ó di mélòó mẹ́ta karahan kọ́. Mọ́fowóradé ó dẹ̀ tún ní wọn àwọn ní kára karahan. ó di mélòó mẹ́rin kánájà sowó mama Mọ́fowóradé àwa parí ìjà fún wọn. Alifa ẹ má bínú. káwa crown ẹ pátápátá kakran rẹ. kò sí irú oríire tó lè ṣe tó lè bí Alifa ní. Alifa yẹ bínú. Wallahi. Alifa yẹ bínú bọ̀ ọba ń fò lókè Alifa wà bọ̀ mbẹ́. Àná ó folókè. àwa náà ò bọ̀ mbẹ́ gbogbo bí tó lọ ni. Masha Allah. bàbá wa Alifa bàbá ń bari ọ̀rẹ́ tí yẹn bá ti wá bá dára fa kò lè já mọ́. Tọ́. sọrí èyí wọ́n ò ṣe wá dùn wà yẹn mi ò lérò pé mo rí wọ̀ kan pé fún wọn rí láyé. gbogbo ẹni tó níwọ̀ lọ́dọ̀ mi ni mo mọ̀ mi ò ń sẹ́ni tí èèyàn mọ̀ kọ́ pé ṣé kò mọ̀ mí ni kò sí mo mọ̀. bí ìmáàmù kò bí mi Alifa ò lórí. ní fẹ́ mi ò ń fẹ́ da ìwọ̀ papọ̀ àyẹ̀fẹ́ dà pọ̀. àlejò mọ̀ lọ́dún mẹ́wàá mo ní pílánì fún ẹ. Tọ́. Farabalẹ̀ ni. má kàn yàyà Jẹ́ kí kúyà kára òun ó bá tiẹ̀ Ṣọ́ra jẹ́. mẹ́rin rọ. Ilé o pé. má ṣe gànàgànà wọ́n láì kẹgbẹ̀rún èèyàn dúró wájú mi mo mọ àwọn èèyàn mi wàláyé mi ìdẹ̀lẹ̀ ẹ̀bà fojú pa ẹrẹ́ láíláí wàláyé. láti jọ́ tèmi àti bàbá Mọ́fowóradé ti wá rìn lọ́rẹ̀ àpàdé Kaola àpàdé Madina méjì láti yíyá sílẹ̀ Madina méjèèjì Ọ̀. alijanna ló kù àmín kò sí Madina kẹta. tọ́ gbàgbé rẹ̀. Masha Allah. Allahu Akbar. Ọlọ́run wa ní kéènì jẹ́ ọjọ́ tá a fi korí wọn. ọjọ́ òní àwa fún bàbá àgbà Mọ́fowóradé. bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kọ̀ọ̀kan náà ti rí tí àti ìráyè àti máa torí ká lè torí àwọn èèyàn máa ń pè wá gan tí wọ́n sì máa fún wa láwọn àwọn àpọ́nlé tó pọ̀ bọ̀ tíjọ́ tá a bá fẹ́ ṣe gbogbo èèyàn tí ń fún wa lápọ́nlé kó là á lè fún níjọ́ kẹ́nẹ́ a lè lè fún wọn.
bọ̀ inú mi ò mọ̀ wá bàjẹ́ pé Ọlọ́run dákun jẹ́ àrísàn. jẹ́ rí san Wàláhì. síbámi di ọkàn ẹnìyẹn mú. bàbá wa gbà má fọwọ́ra dé bàbá gbà má fowóra dé. ní Alihuda àti Muhammadu Rasulullah. Alihuda àti Muhammadu Rasulullah general. àwọn ni guest speaker àti guest lecturer wa. àwọn ni guest speaker wa lónìí. ṣé o má fọwọ́ra dé ti wá ọ̀dọ̀ wa rí abárí gẹ́gẹ́ àti wóde àlefa ojú ògúnlẹ̀ àti kò wọ́n sáwì àdáadáa. má bá ń dé mi kan kò sí tó kan àwọn èyí sẹgbẹ́ àwọn aláǹsọ̀dé àwa là ń ṣe kódà wọ́n tún máa gbà àwọn èèyàn láàyè. wọ́n máa gbà àwọn èèyàn láàyè. lọ́dún yìí àwa pè yín ẹ̀dẹ̀ jẹ́. àpèyìn ẹ jẹ ẹ tún wá gbà mí ládùúná o. wọn àlè má wá. irú àwọn àlefa ní alága ọtọmátìkì. bẹ́ẹ̀ ni. bàbá wa àgbà má fọwọ́ra dé lóko Alihuda akọ̀yìn lọ́nà ní ọdún yìí pẹ̀lú owó 100,000 naira. 100,000 naira àfikún àbáwá àlefa àfikún lọ́nà lọ́dọ̀ àbá chairman lọ́dọ̀ àfikún 10,000. 10,000. so wá rí owó yẹn tí mo pè 100,000 yẹn ó gbọ́dọ̀ pé 200 níbí. fún bàbá wa àgbà má fọwọ́ra dé. ó gbọ́dọ̀ pé bẹ́ẹ̀. 200. chairman ti wá fi 10,000 kún ó jẹ́ 110. ó di 110. ó yẹ ẹ̀yìn ẹ̀yìn olórí rẹ tẹ̀ bẹ́ẹ̀ lórí ìjókòó ó yìí. yẹ dìde. ẹ jẹ́ àbólẹ̀ kan náà. ẹ wo orí afẹ́fẹ́ o. ẹ yọjú mọ́ 10,000. ẹ máa yọjú wo bẹ́ẹ̀ náà o. máa wo yọjú táwọn yẹn wà ń bẹ̀. àjùmọ̀bà àwọn yẹn wà ń bẹ̀. ẹ yọjú wo. Àwọn yẹn- coordinator ní 2,000. wọ́n lè bèrè àkàtà chairman o. 10,000 ó jẹ́ lọ́nà 112. múbà. ìwọ tó o bá ní 10 ìwọ tó o bá ní 5 two bọ̀bọ̀ Abdulsabur Abdulsabur. ọ̀dọ̀ ní dìbò àmín. 2,000. 2,000. ẹjọ ẹdìdẹ ń kíákíá wàláì. ìjókòó mi ò ń ṣe ìjókòó tí màá ní kó wá náwó ẹni tí màá ní òfun náà nìyẹn. Abu Adam 1,000 ó jẹ́ 115. 115. 15. ẹ yóò gbọ́ ànábì sallallahu alayhi wa sallam. ajiwa yìí láti wọrí náà ti wá o wọ́ọ̀rí náà ti dẹ́kọ̀. torí Muhammad torí Muhammad. 5,000 ó jẹ́ 5,000. 120. imam ẹ máa ó jẹ́ ló báyìí 120 ẹ̀yin náà Amira 5,000 ó jẹ́ 125. 125 tó bá ti ń pọ̀. Engineer Yusuf 5,000 Engineer Yusuf. 130. 130 ẹ ṣeun yàwó Ọlámìjí ni Ọlámìjí. yàwó Masha Allah. Khadija Masha Allah bàbá wa Kéwúyẹmí 5,000 5,000. ó dẹ̀ ló 135. 135. 135 ẹ ṣeun ẹ bá wa mẹ awo nana gold o ṣeun Nana Gold. ajamugbolola 5,000 5,000. 140. o ma o ṣeun máa kà lọ bẹ́ẹ̀ o. Ìbírónkẹ́ ìbírò ń kẹ́. ọmọ olówó yọ ọmọ àlùbáríkà nù ni ọmọ olówó yọ. original sisi bi ee 10,000 ó dẹ̀ ló 10,000. 150. Haji Yusuf barakallahu fi Ayi, yes, sir. inú mi dùn gan o gbogbo àwọn ọmọ mi láti Unilag. Lagos àwọn Unilag. University of Lagos University of Lagos. ṣé University of Lagos àbí Lagos State University University of Lagos Unilag. iski ìlú ẹ̀wọ̀n bẹ̀ University of Lagos. chairman ti 10,000 ní 150. ẹrú ọlọ́gá 5,000 5,000. 155 adiya nìyẹn. Sayyida Mukhtar Al-Mukhtar. Abiola 5,000 Masha Allah. 160. 5,000. alájà wa ya Ahmad yolokonu Yoloko. aga anabinu 5,000 ó dẹ̀ lọ 165. Kiki. ó ṣe Muhammadu Awal Abu Sofiya 5,000 5,000. 170. ṣé wo òsì òye bí Òṣèyọmí. Allah Akbar. ajá adélìkẹ́ 5,000 ó dẹ̀ lọ 175. 75. oyè dìran Oyè ní kẹ́dìrà. Oyè ní ya kiki ó ṣeun ṣé wọ́n ni ó ṣeun 175. ó ṣeun ó ṣeun àbúrò ọ̀run ni o ẹni ọlá ni mí. ẹ máa wá bá mi kà á torí Ọlọ́run ó ṣeun yábẹ́jì barakallahu fi 175. ó yá ẹ dákun torí Ọlọ́run. Oyè ní kẹ́dìrà. bàbá àgbà mọ́ fowó ra dé ẹjù yìí lọ ẹ mọ́mọ́ bínú. ẹjù yìí lọ. ẹ má má bínú ẹ ò ní. ẹjù yìí lọ ẹ mọ́mọ́ bínú. Àlífà. yìí lọ ẹ má má bínú. tètè kú àkú. ṣé wọ́n ní. Fásíà. ẹjù yìí lọ Fásíà. ẹ má má bínú. ọmọ ẹni Ọlọ́run ẹjù yìí lọ ẹ mọ́mọ́ bínú. ẹjù yìí lọ ẹ má má bínú. ẹ ò ní tètè kú o. ẹjù yìí lọ ẹ má má bínú. mo ní àwọn tíìmù kan nínú University of Lagos Unilag láti year 1 láti ń bọ̀ tá a fi parí àwọn kan òtútù parí
gbogbo bí tá a bá ń lọ àjọ máa ń lọ ni. àjọ ń lọ ni. àwọn team Unilag team Al-Mukhtar Unilag 5,000 ẹ̀yọ̀ gbọ́ ànábì dáadáa. Allahu akbar sallallahu alayhi wa sallam. iskil owó wà lọ́wọ́ ẹ̀dùn báyẹn lọ ó yẹ kí bílíọ̀nù o àbí ẹ̀kọ́ ni o ṣeun o ṣeun ajá Aisha barakallahu fi ọlọ́ba sọ kò ìfẹ́ ìdọ̀ ẹ̀ ṣeun so ti rí gan 2005. ó ti pọ̀ ó ti pé. La ilaha illallah Allah Allah. Tùràrí wa mi bá yó mo ń bọ̀ náà kí mo fẹ́ dàgbọ́. tùràrí à ń bọ̀. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. La ilaha illallah pẹ̀lẹ́pẹ̀lẹ́. La ilaha illallah Allah. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Bismillah fatahna al-bab wa sallayna ma'al abab. bọ́bọ̀ ọgbọ̀n ọdún mẹ́ wàdára ti báyìí Nana ni akiwa sharifuna Alabama bi bismillah. La ilaha La ilaha illallah Allah. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Ẹni tó ń ṣe ìwọ Ọlọ́run ni. wájú kó lọ ẹ bá fi kéwìlẹ̀ sílẹ̀ Masha àbúrò mi Allah. ni nínú àwọn tá a mú tá a máa benefit nínú 50,000 yẹn lọ́dún yìí alájà amọ̀pọ̀lọ́lá ẹ bọ̀ ẹ bá ń gbé kiri rẹ̀ alájà wa ìyá Abdullahi àwọn lẹ́ni àkọ́kọ́ tá a fún nínú àwọn ìyàwó àwọn ìmáàmù tó wà lẹ́yìn mi ni ìyá Abdullahi Masha Allah. tìmọ́mù Khalil ìyáfa. ìyáfa ẹni tó rí ṣe Ìwọ Ọlọ́run ni. nínú ìyàwó àwọn tó wà lẹ́yìn wa ni ìyáfa kó jọlá nábì Sallallahu alayhi wa sallam. ẹni tí yóò ní Ìwọ Ọlọ́run ni. Ẹni tó tẹ́lé Ìwọ Ọlọ́run ni. àwọn tó ti gbọ́. Ìwọ Ọlọ́run ni. Ẹni tó bímọ Ìwọ Ọlọ́run ni. ẹwà àwọn tó ti ní o. Ìwọ Ọlọ́run ni. Ẹni tó ti ń bá Iṣẹ́ Olúwa ni. ìyá ní mọ́tàlá àlìjíyàlì ìyá ní mọ́tàlá àwòrán ṣe wà. Iṣẹ́ Ọlọ́run ni. Afẹ́fẹ́ ṣe ń fẹ́. Iṣẹ́ Olúwa ṣe yẹn báwo ló ṣe wà. Iṣẹ́ Olúwa ni. Kálífà kàmí kálífà tání àlàlísání Mashallah tákìlà tání pèlè nìzání. Àjùmọ̀ yìí. Kálífà tání ìyára wọn lóyá sọ́kò ọ̀dàlá tàbí abúlé sọ́kò ọ̀dàlá ilé azimi. Ìwọ lọ́dọ̀ mi èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dàbọ̀ má gbàgbé mi. Ọmọ mi jáde kọ́bùlà lọ́dún. Àyìnlá ẹ̀rù dáadáa. Àyìnlá àyìnlá àlá àlá. Jáde kọ́bùlà. Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Bismillah fatahna al-bab. ọkùnrin yìí kọ́bùlà ni bàtà ní í ṣe Masha Allah. bàtà ló máa ń ṣe àṣẹlẹ́tì ẹ̀ ẹni tó ṣe fẹ́ ṣe ni tó bá rún owó ṣòwò ẹ̀ kò ní doni bára ń gbòòrò ó wà lọ́kọ̀ọ̀kan ó yá gbá kínní ẹ̀ lọ́wọ́ bíi bíi síbẹ̀. Fatahna al-bab.
bàbàlàwà yàtọ̀ Pàṣàkàlà ìlà màlì àbá. wàdàrà tó. ọ̀rẹ́rẹ́ ní ẹ̀kíwà ṣàìmọ̀lá bísímìlá láìlá káyìlá jẹ́ káyìlá káyìlá àyìlá là àlàlà ẹ̀mẹ́sọ̀sáré ọmọdé àrísọ́lù ó máa wá ní pẹ̀lẹ́ alukóra nùkàlámùlá ẹni tó bí máa ìwọ lọ́wọ́ ni. àwọn akọ́wé ti bí o. ìwọ lọ́wọ́ ni. ẹni tó lóyún. ìwọ lọ́wọ́ ni. àwọn tó ní. Mr. Murtala. ìwọ lọ́wọ́ ni. ìwọ ṣe òun mọ́. iṣẹ́ Olúwa ni. Mr. Murtala. Mr. Murtala. kò jalè rí. kò jalè rí. Mr. Murtala. Mr. Murtala yìí. ó ti mọ̀ mí tipẹ́tipẹ́. tipẹ́tipẹ́. kò béèrè $1 lọ́wọ́ mi rí. kò béèrè $1 lọ́dọ̀ bàbá rí. mo wá ronú kan lọ́dún yìí. bàbá ronú kan. nígbà tí Imam Kun Fayakun sáyìn rẹ̀. Masha Allah. igbe ẹni yìí ó máa ń ṣiṣẹ́. ìmọ̀ ṣiṣẹ́. bàbá yẹn já support yẹ. wàláì. pẹ̀lú iṣẹ́ tiẹ̀ náà lọ́dún yìí. ó ní wọn nínú àwọn benefactor wa nínú 50,000 empowerment lọ́dún ẹgbẹ́ lọ́dún mi dáadáa. Allahu Akbar. ojúmọ́ ṣe òun mọ́. iṣẹ́ Olúwa ni. àwọn òbóró ṣe mọ́. iṣẹ́ Olúwa ni. afẹ́fẹ́ ṣe òun fa. iṣẹ́ Olúwa ni. àwọn òbóró ṣe mọ́. iṣẹ́ Olúwa ni. ìwà ló dà mí. èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun mọ́ gbàgbé mi. láìlá àìlá ìyá oníbúrẹ́dì. láìlá ìyá oníbúrẹ́dì. ìlà ìyá Ìbàdàn. lámúkòkò. Muhammadu Rasulullah ìyá oníbúrẹ́dì méjìlá mú. ẹnìkan lámúkòkò. ẹnìkan ní Sùúrùlérè àwọn méjì kan bọ̀. ẹ̀wọ̀n ni ìyá Àdìjà kan bọ̀. ìwọ lọ́hùn ni àwọn. ìyá Àdìjà láti Bàdíà. ìyá Àdìjà láti Bàdíà. ṣé rí ìyá tẹ́ wò yìí. ìyá yìí. ìyá tó ń ta búrẹ́dì yìí. àwọn ọlọ́gbẹ̀ ní ìyá Ìbàdàn. Masha Allah. ṣé rí ìyá yìí. búrẹ́dì ní ń tà. tá a bá wà lọ ṣàdúrà nínú búrẹ́dì rẹ̀ a tún wá yọ ń bẹ̀ a máa fún àwọn àfa. Wallahi wallahi. èyí máa wá ògbó mélòó ló wà nínú bá búrẹ́dì. tọ́ ìyá yìí onísàárà ni aládùúgbò ni òun náà wà lára àwọn tó gbà lọ́dún yìí. ó dọ̀bọ̀ bẹ́ẹ̀ àwọn ìwọ̀n ni àwọn tá a ṣe lówó iṣẹ́ Olúwa ni. àwọn bá a ṣe ń bímọ iṣẹ́ Olúwa ni. àwọn bọ́ máa ṣe ra iṣẹ́ Olúwa ni. àwọn bọ́ máa ṣe iṣẹ́ Olúwa ni. àwọn bọ́ máa ṣe sọ̀rọ̀ iṣẹ́ Olúwa ni. àwọn bọ́ máa ṣe dàgbà iṣẹ́ Olúwa ni. kalimatani kafimatani ala lisani yakilatani mizani aliwatani ilaramani. Oya subhanallah. wabilamuni subhanallah ilé azimi. ìwọ lọ́dọ̀ mi èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. láìláìláìlá. ibà wọ́n sì kú fọyàkù. àìláìlá. ó máa rìn láti àbúrò. àárín láti àbúrò wọ́n ti wá sí ẹgbẹ́ gbọ́dọ̀ sẹ́yìn náà. Al-Qur'anu kalamullah. ìyá yìí máa bọ̀ mo fẹ́ dánwó ni. ó máa ń rìn láti àbúrò wá bí wáyé. láti àbúrò ó ń bìlífù nínú àdúrà. ìmárìn ó bìlífù nínú àdúrà. àdúrà ló wá gbà o. àdúrà ni. ibi títí ń gbàdúrà lọ́lọ́run ti ní ká wá fún lówó tí ó fi máa ṣòwò. náà tí ó fi ṣòwò.
lágbára ọlọ́run kò ní parẹ́ mọ́ yín lọ́wọ́. àmín. ọlọ́run mi mo wá dúpẹ́. ọ̀ya ìyá àdìjá. ọlọ́run mi mo wá pẹ́ wá. ọlọ́run mi mo wá dúpẹ́. ọlọ́run mi mo wá pẹ́ wá. mo mọ pé wá. torí wọn lọ́wọ́ tó ń ṣe tàná. àlọ́ lọ́wọ́ tó ń ṣe tó ṣe lọ́wọ́. ó sì dájú pé wà á ṣe tọ̀la. ó bẹ sáṣe tì inú ọ̀rọ̀ rẹ̀ àlọ́ ọlọ́run mi mo wá dúpẹ́. àtòrè àná àtòrè òde mo dúpẹ́. sẹ́rí àtẹ̀wò yìí níbi tó ti ń tajà ibi tó ti ń tajà. àwọn ọmọ ilé kéwù wà ń bẹ̀. àwọn ọmọlẹ́kẹ́ wọ́n wà bẹ́ẹ̀ àwọn ọmọlẹ́kẹ́ ó ní ìtajà fún. ìgbà ìyá yẹn ti fẹ́ parun báyìí. ìgbà ìyá rẹ̀ àwọn ọmọlẹ́kẹ́ ó sì máa ń jẹ àwọn. onílù wà sálẹ̀ onílù díẹ̀. níbi tí ìyá yìí ti ń tajà níbi títí ń tajà ìyá yìí. nígboro bá díà nígboro bá díà. wọ́n dá ilé kéwù lẹ̀ síbẹ̀. ilé kí ó wà ń bẹ̀. àwọn ọmọ kéwù tí wọ́n ń gbọ́dọ̀ àfa àwọn ọmọ kí ó tán gbọ́dọ̀ àfa. àwọn òbí wọn ò kí ń mówó wá Allah. oúnjẹ dẹ̀nìyá yìí ta Masha Allah. gbogbo igbá rẹ̀ àwọn ọmọ yẹn ní máa ṣe kí ni ẹ ń sànù fún wọn bẹ́ẹ̀. igbá yẹn ti fẹ́ parẹ́ Wallahi. làwa wò pé ká sọpọ́tì owó yẹn with another 50,000 naira. ọlọ́run mi mo wá dúpẹ́. ẹ má ọlọ́run mi ẹ má sáré ẹ má sáré. ẹ má sáré àwọn fúdífúdí. ẹ má sáré díẹ̀díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. solórí ni mí ni mo kàn lẹ́kùn rẹ̀ nínú àwọn. tọ́. bàbá wa lọ́jà àdìyà tí kò yẹ sọ́rẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. Ọdẹ bọ̀. ọlọ́run mi mo wá dúpẹ́. mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. mo mọ̀ pé wá. wọ́n mọ̀ lúlù. ọlọ́run mi mo wá dúpẹ́. sọ pé mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. gẹ́gẹ́gẹ́gẹ́. ọlọ́run mi mo wá dúpẹ́. mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. mo mọ̀ pé wá. torí wọn lọ́ba tó ń ṣe tàná. Allah. ìwọ lọ́ba tó ń ṣe tòní. síbítìmì. ó ti dájú pé wà á ṣe tọ̀la. kò lè ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. ọlọ́run mi mo wá dúpẹ́. sẹ́yìn ìyá tó dúró yìí lára àwọn ìyá tajọ máa ń ṣàdúrà ni. sàtí àwọn òjárí. lára àwọn tó máa ń rìlíìsì sàtíà lọ́dọọdún ni. ìyá ìyá aládùúgbò àkàràn ni èso ló ń tà. tábà bá ṣe mọ́ọ̀lù ní báyìí gbogbo tó bá ní lórí gbá rẹ̀ àwa lọ rè wá látàrí alálùbọ́sà. látàrí alálùbọ́sà Masha Allah. á ní tí mo ní ni. ọdún ìmọ̀mọ́ wà lájà fíṣà àwọn náà wá ní sẹ́wù nínú àwọn tí mo fẹ́ kẹ́ gbà ń bẹ̀ ó ní ìyá wa mo yọ̀ sọ́rẹ̀ yìí Wallahi. alájà fíṣà ẹ ṣeun nínú mi dùn ìyá tẹnika fún yìí ọ̀nà tí inú ní dàrú àmín ya Allah. ebi wọ ọlọ́ba tó ń ṣe tàná. Allah. Umu Mazida Umu Mazida. ọlọ́ba tó ń ṣe tàní lọ́wọ́lọ́wọ́. ti dájú pé wà á ṣe tọ̀la. kò dẹ̀ ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah. ọlọ́run mi mo wá dúpẹ́. Alibudin àtọ́rẹ́ àná àtọ́rẹ́ òní orúkọ ẹ̀. Umu Mazida Umu Mazida. ọ̀nà jíjìn. àti gádùn ló ti máa wá sí kún fàyà kù. Wallahi. a tún wá kó àwọn ọmọ dání. Wallahi. Allah. àtọ́rẹ́ àná àtọ́rẹ́ òní mo dúpẹ́. ọba olúwa. ìmọ̀mọ́ níbẹ̀ yìí yòókù yé ọlọ́run mi. ìyá ọba jẹ́rú. mo wá dúpẹ́ ọlọ́run mi mo mọ̀ pé wá. mo mọ̀ pé wá. mo wá dúpẹ́ mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. ẹ sọ pé mo mọ̀ pé wá. ìwọ lọ́ba tó ń ṣe tàná. ṣe mí. ìwọ lọ́ba tó ń ṣe tòní o. lọ́wọ́lọ́wọ́. ó sì dájú pé wà á ṣe tọ̀la. olùkọ́ ànábì là ń ṣe. ó dẹ̀ sáṣẹ tì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah. ọlọ́run mi mo wá dúpẹ́. gbogbo tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run.
dágbà ní ìyá ọmọ kéwú ọ̀rẹ́ ìyá Ṣakí gbogbo tó wù mí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́ ọ̀rọ̀ Olúwa kó mọ̀ mọ̀ nífẹ̀ẹ́ yìí ṣòbí Ọlọ́run mi mo wá dúpẹ́. àkókò Akeem bọ̀dá àkókò mọ̀ṣá ọ̀rẹ́ mi ni àkókò Akeem. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná àlá ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wọ́n á ṣe tọ̀la kò lọ sáṣẹ ti nínú ọ̀rẹ́ àlá Ọlọ́run mi mo wá dúpẹ́. bó ṣe wà yìí bọ̀dá Akeem ọ̀rẹ́ mi ni wọ́n láti bí 15 years ago. wàláhì wàláhì. kò mọ̀ bá ń ṣe kẹ̀kẹ́ mi báyìí lẹ́nu mo wà ń bẹ̀yẹ ni mo pè é pé bọ̀dá Akeem ẹ máa bọ́ mi báyìí iṣẹ́ ló máa ń ṣe gbogbo gbà ó sì mójútó ṣẹ́ mo dẹ̀ fẹ́rẹ̀ mo fi wò ó pé ẹja sọpọ́tì wọn kú mọ́ pẹ̀lú owó 50,000 naira. Ọlọ́run mi mo wá dúpẹ́ óyá mo wá dúpẹ́ Ọlọ́run mi mo wá pẹ́ wá mo mọ́ pẹ́ wá. orí wọn lọ́ba tó ń ṣe tàná wọn lọ́ba tó ń ṣe tòní. Mrs. Ogunmade Mrs. Ogunmade inú ọ̀rẹ́ àlá Ọlọ́run mi. Mrs. Ogunmade gbogbo tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọwọ́lọ́run. ṣe ọmọbìnrin ṣe rí ọmọbìnrin dáwọ yìí kìrìsìtẹ́nì ni àmọ́ ó dáa tó pọ̀ àtọwọ́ àtọkọ ẹ̀ bùrọ̀dà mi ní ọkọ ẹ̀ wọ́n wá dúró pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n bímọ wọ́n dẹ̀ ṣe bísínẹ́sì bí oṣù bíi méjì sẹ́yìn níbi tá a ti ń ṣe POS àwọn tó máa ń gbájú fún yàn fake alert wọ́n wá fi fake alert gba owó lọ níbi tá a ti ń ṣiṣẹ́ gbogbo owó bísínẹ́sì wọn wọ́n gbà lọ nígbà táwọn fẹ́ ṣe léyìí ni mo fi pè é pé kó wá kó náà benefit bí 100,000 nígbà lọ nínú iṣẹ́ wọn àmọ́ on behalf of Muhammadu Rasulullah kẹjọlá nàbì lára wa 50,000. Masha Allah. ṣé àdìgbò kàtórí àtàkùn yẹn ṣé ó wá tiẹ̀ bí owó tiẹ̀. mo mọ́ pẹ́ wá orí ìwọ lọ́ba tó ń ṣe tàná àlá ìwọ lọ́ba tó ń ṣe tòní ó ti dájú kó wá ṣe tọ́lá oníṣàṣe ti ní inú ọ̀rẹ́ àlá Ọlọ́run mi mo wá dúpẹ́. gbogbo tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe. Sister Maimunat Kehinde Maimunat Kehinde Maimunat Kehinde gbogbo tó wù mí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́. ọba ló lè ṣe wọ́n bá mi ṣe ọba Ọlọ́run mi mo wá dúpẹ́ Ọlọ́run mi mo rọ́pẹ́ wá. orí wọn lọ́ba tó ń ṣe tàná. Adébẹ̀ múdà ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé a ṣe ìtẹ̀lá ìyá alápọ̀lẹ́ kó dé lọ́sẹ̀ tí nínú ọ̀rẹ́ àlá Ọlọ́run mi mo wá dúpẹ́. Ìsámá ṣì tàfi dára èrè tẹ̀síwájú. Balikisi yayọ̀ gbogbo tó wù mí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́ ìwọ ló lè ṣe o ẹkún bá mi ṣe ọba mi wà lásán ògùn lẹ́sí wà lásọ̀rọ̀ tún. Límọ̀ ẹ ṣeun límọ̀ ń tàràkà sọ̀lá tààlà Muhammad. wàfí ìlú kà ó lò òkúra èrò ìsàsọ̀lá tàbí ìyàlá Muhammad. Ọlọ́run mi mo wá dúpẹ́ Ọlọ́run mi mo rọ́pẹ́ wá. Ajábẹ̀ múdà Ọlọ́run mi mo wá dúpẹ́ Ọlọ́run mi mo mọ́pẹ́ wá.
mọ́pẹ́ wá. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. ìwọ lọ́ba tó ń ṣe tòní. ó ti dájú pé wà á ṣe tọ̀la. ó máa ṣàṣe tì nínú ọ̀rọ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́. wàhálà tó mú. yẹ̀sí mo wàhálà sọ̀rọ̀ tún. onítìjú gan lọ́mọbìnrin. onítìjú dáadáa olùsílọ́hùn. olùsílọ́hùn ni kò dẹ̀ kí n sọ ní bára. látàárọ̀ dalẹ́ wàhálà iṣẹ́ ni Mẹ̀múnà máa ń ṣe. ajá Mẹ̀múnà. iṣẹ́ ni. àwọn wò pé ọmọbìnrin tó jásí pé wọn níran létí kó lọ kírun. wọn à kí gbogbo àsìkò òru láyé ẹ bá bá Mẹ̀múnà nu mọ́ṣáláṣí. irú èyẹ yìí ìyàwó gbọ́dọ̀ jẹ́ ẹja sọpọ́tì owó rẹ̀ pẹ̀lú another 50,000 naira kò ní parẹ́. Amina ya Allah. wàlá sọ òfin. yẹ̀sí mo wàhálà sọ̀rọ̀ tún. Asufi TV. Asufi TV. Masha Allah. Asufi TV. wàlá sọ òfin. yẹ̀sí wàlá sọ̀rọ̀ tún. ìwà tààkà ọmọlúwàbí tààlà wàlá yóò dìsáfù. Ọlọ́run mi ò wá dúpẹ́. Ọlọ́run mi ò mọ́pẹ́ wá. ò mọ́pẹ́ wá. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. ìwọ lọ́ba tó ń ṣe òní. ó sì wá dúró wá ṣe tọ̀lá. ó máa ṣàṣe tì nínú ọ̀rẹ́ Allah. Ọlọ́run mi mo wá dúpẹ́. Asufi TV nínú àwọn ọmọ tí mo ń tọ́ ni. Masha Allah. kó wálé díẹ̀. láti kékeré kó wá o ó dẹ̀ wá ń gba títọ́. tẹ́ bá rí Sufi TV. Asufi TV bóyá ń sàṣàlásù lọ́wọ́. Masha Allah. mo wà ní lẹ́tọ̀ ni abẹ́ rí lẹ́tọ̀ àfáà kan ni. wàláì. tí Sufi TV bá gbé tó bá gbé. àrà dátà fún o. wàláì. kò dẹ̀ ní gbowó ọdún àwọn tẹ́ ti máa ń rí gbọ́dọ̀ gbé lẹ́tọ̀ wọn. kò ní gbowó. kò dẹ̀ kí ń gbégbé kúgbé ànábì ní mo gbé. ẹ yóò mú ànábì dáadáa. kí sáyẹ ẹ́ ọgbọ́n òun dẹ̀ ní báńkì mi ni bó ṣe wà yẹn ó tún ṣe POS. POS ti máa ní di káàsì. sunna ni. Sufi TV Asufi ó ti TV. dédé nìyẹn. Masha Allah. àfáàní o òun kan ló ní TV ó lọ lè ké. òun náà ló ń ṣe POS POS. òun náà tún ní graphic designer recharge card Masha Allah. kò fẹ́ jẹjẹkújẹ ni Masha we Allah. support him with 50,000 naira. sallallahu alayhi wa sallam. àtọ́wé ọ̀nà àtọ́wé ni mo dúpẹ́. ọba olùwà ọmọ ìlérí ìṣòfin o. Alhaji Abdul Latif Shita Haji Latif. Khalifa ẹ̀dàkùn torí Ọlọ́run Khalifa ẹ̀dàkùn Ayakumullah. kò wù mí báyìí wàláhì ní ẹ̀fọ́ gbórí báyìí gbogbo ohun tí mo fẹ́. àbòsàn ni tó lè ṣe àfọlọ́hún. tá a bá gbélé jọ wá bí báyìí bàbá yìí ò lè bọ́ dúró. àwọn tó máa wá gbélé jọ lillahi wa rasuli. Imam Khalil wa ni mo fẹ́ kí ìtafẹ́ pé yóò kọ̀ wọ́n. ó ní tá a wò tá a fi ní ká mú yín ẹ fi sọpọ́ọ̀tì gbogbo tó bá wà tẹ̀fẹ́ òṣìṣẹ́ Ọlọ́run mi mo wá dúpẹ́. mo wá dúpẹ́. ìyá Abdulsamad ìyá Abdulsamad Ajẹ́rọ̀mí branch amúgbèbè. Masha Allah. Masha Allah. Ọlọ́run mi mo mo mọ̀pẹ́ wá mo mọ̀pẹ́ wá. torí wọ́n lọ́ba tó ń ṣe tẹ̀nú. Allah ìwọ̀n. wọ́n lọ́ba tó ń ṣe tóní o. lọ́wọ́ ó ti yá dúpẹ́ wá ṣe kọ̀lá. kò dẹ̀ sáṣẹ́dì nínú ọ̀rọ̀ rẹ̀. Allah Ọlọ́run ìwò wá dúpẹ́. gbogbo ohun tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọlọ́hún.
lè ṣe àfọlọ́hún ìwọ ló lè ṣe o àkóbá mi ṣe. Nafisa Ajẹ́rọ̀mí. Nafisa Ajẹ́rọ̀mí. Nafisa Abubakar. òun kan ní security òun kan ní ọ̀ṣà ó gbọ́. Amina Agoro ó gbé Amina Agoro lẹ́yìn rẹ̀ ó kọ́ yọkan àwọn tán nídìí ẹ̀ láǹfọ̀ Ọlọ́run mi mo wá dúpẹ́. Kàfáyà tẹlẹgbàdo nọ́mbà 20 nìyẹn. Ọlọ́run mi mo mọ̀ pé wá mo mọ̀ pé wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná àlá. Ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́. Ó ti wá dúró wá dé tọ́lá. Ó dà ó dẹ̀ sáté ti nínú ọ̀rọ̀ rẹ̀. Ọlọ́run mi mo wá dúpẹ́. Bàbá ìwà rẹ̀ bàbá rẹ̀ dàdọ̀ àfúlí àṣànà ti ìlà. Yẹ̀mí ìyá o. Ìsọ̀lá ti ẹ̀lẹ́ Muhammad. Ìlọ́sọ̀ ńlá ìta àdúgbòlẹ̀ àjíra fìyà. Nínú àwọn ìyàwó àwọn ìmáàmù mi rèé. Tá a bá gbérú owó yìí síta, a gbọ́dọ̀ mú nínú ilé. Ìyá àfa ni. Ìyá àfa. Ara nínú ilé. Ẹ ṣeun tẹ́ yọ̀ǹda wọn. Ọlọ́pàá sí ẹ̀. Ẹ ṣeun tẹ́ dààmú wọn. Ẹ ṣeun. Sọ́ọ̀mù yé. Ẹ ṣeun o. Àní dààmú bèé sì kára. Èmi lè máa pìrìsẹ́ǹtì àwọn ìyàwó ìmọ̀ méjì. Àdìsẹ́ Bọ́lá sàmàlà yín lọ́wọ́ bọ̀. Ẹyin méjì ẹ̀fọ́fọ́. Ìyá Abdullahi ni. Ẹ ṣeun. Aláṣọ̀mú yẹ̀sì wàlà sọ́látún. Ọlọ́pàá sí ẹ̀. Liman taraka salatala Muhammad. Bàbá bàtà tọ̀. Àfọlẹ́ àṣànà tó ilà. Jamiya bisalati ala Muhammad. Allahumma salli wa sallim ala sayyidina Muhammadin. Ma sha Allah. Ala bi biya ilayka ibadaka wa nasati. Wa tunati biya qalbi bi jami'i zulumati. Atayamuni biya fil ayati. Wa bil mamati ya Rabbal alamin. gbogbo wa níbi tẹ́ bá wà ẹjọ́ ẹjọ́ kólẹ̀. ẹjọ́ kó padà. nísìn bàbá wa gbà tí wọ́n bá wa sọ̀rọ̀ mi mọ̀ pé a máa pẹ́ díẹ̀ ká tó bẹ̀rẹ̀. My plan was that when it is 5 o'clock we are handing the microphone to the lecturer, but unfortunately aago 12 la fẹ́ bẹ̀rẹ̀ nígbà tá a kí zuru tán la tó bẹ̀rẹ̀. Bàbá ẹ dákun torí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe wà lórí ìjókòó yẹn tí mo ń sọ̀rọ̀ yẹn mi mo ṣe ń tábà àwọn èèyàn bẹ́ẹ̀ lọ́kàn mi ń wá sọ́dọ̀ yín gbogbo gbà torí mo mọ iyì kí hàn pé o lẹ́kítọ́rà lọ́dẹ̀ fún láyè láti sọ̀rọ̀. Wàláì. Bọ̀ aago 6 ló lu yí àbí ojú ọjọ́ rẹ̀ wá dàbí aago 6 àbọ̀ àbírú èwo lélẹ̀. ojú fẹ́ rọ̀ ni torí ànábì lọ́lọ́run fi ṣe sùúrù. Masha Allah. Allahu akbar. So nísìnyí ẹ jọ ń torí Ọlọ́run ẹ̀yin Muhammadu Rasulullah wo wọn sí mẹ́ o. Ó yẹ yòówù ànábì dáadáa ọjà rẹ. Sallallahu alayhi wa sallam. Ẹ tẹ́tí bàbá àgbà mọ́fowóradé wọ́n bá wa sọ̀rọ̀ wọ́n sì bẹ̀ lọ fún yín tó bá ń rí SASFAS international lórí Instagram àbí lórí Facebook mi ò pàdé wọn rí. SASFAT international yẹn rí bàbá àrìgàmáwí.
bàbá àgbà má fowó ra dé. má fowóra dé ó ń kálukú ń ṣe tiẹ̀ lọ lórí afẹ́fẹ́ ni. àwọn ni wọ́n fẹ́ bá wa sọ̀rọ̀ ànábì. àwọn efèsì ọ̀rọ̀ fúnra wa èsì ọ̀rọ̀ àwọn èsì yìí fúnra wa. má fowó ra dé yìí ṣe èsì ọ̀rọ̀. ká ṣe tiwa tán káwọn náà bẹ̀rẹ̀ tiwọn ìgbà wọn ṣe lọ́nu. àwọn ṣé eléyìí wọ́n lè díẹ̀ yìí amara wọn. wọ́n bá wa sọ̀rọ̀ ànábì wọ́n sì ṣàdúrà fún wa. àlífà àwọn bá a sọ̀rọ̀ ànábì wọ́n ṣàdúrà fún wa. owó ìkònà yẹn dà èló ló owó kò náà dà. jẹ́ masha allah cash ó jẹ́ 125,000 naira 125 plus plus 100,000 tèmi 100,000 ó jẹ́ 225,000 naira. ọmọ kéwúdà ẹ dákun náà mú rí dídà. ọmọ kéwúdà ẹ dákun kó sínú báàgì. bàbá ẹ̀jú yìí lọ ẹ má má bínú. ẹ̀jú ìyá ẹ̀ máa bínú. tùràrí ànábì rẹ̀ lónìí Tùràrí. 300 Masha Allah. ó ní náà fìlà wà mẹ́ o lọ́fíńdà wà mẹ́ 300 Tùràrí tùràrí. gbogbo àwọn àgbàkirun Tùràrí. alhassan ó gbogbo yín pátápátá bàrámọ̀gbèmí alájà wa ọmọ Cairo Dilẹ̀ ẹ̀ máa kọ́ni ẹ lọ. wo wàlá tábà tí Tá a bá ti lọ. tí ẹ bá Tá a lọ sí chief. a máa ṣe fàájì lọ bàbá wa gbà ṣéwù wa Owóyẹmí gbogbo àlìhúdà lápapọ̀ Ẹ̀dín tọ̀ sí. ọjà àṣẹ́mbù lọ́jọ́ Ẹ tọ́sídẹ̀ẹ́ jẹ́ àtúnfẹ́lì lọ́dún yìí o. bàbá yìí wí nìyí Ẹ má jẹ́ náà wá lọ́dún bàbá yìí fi o. lè wí nìyí lọ́dún yìí tọ́ tí wọ́n bá fi lè wí ní àlìhúdà again again Tá a gbọ́dọ̀ wí a gbọ́dọ̀ wí ni wa má mo ní plan fún yín kò sí lockdown mọ́ o. lígì ti bọ́ọ̀lù. Ìyá Sọ́mọ́dù. sọlá mi ti yé so inshallah rahman lọ́dún yìí inshallah rahman bàbá wa àgbà wọn fòrà dé Bàbá àgbà má fowóra dé. ó bá wa sọ̀rọ̀ gbogbo ẹ̀yà àgbààgbà fún àtẹ̀mbẹ̀ lórí ìjókòó ẹ̀jọ̀ Akin Maulana Atankewi. ó máa ń sún Akramakumullah. ìjókòó yín ó ní bó ṣe máa ń rí lórí Ee bàbá Owóyẹmí. wàláì Asubiyallah. àmọ́ wàláì Àwọn bàbá wa ní bàbá mo kàn máa ṣe ọmọ ṣe ẹ Òsì dákun Oyẹmí. mo kàn máa pẹ́ ń fẹ́ràn Ọlọ́run náà Kéwúlérè. ẹ dákun ìfẹ́ náà ní ká máa wò Jésù. Asuyuti. ó ṣe àsùyùtì Asuyuti Alábìdún. Masha Allah Masha Allah. àfàwà Ṣé òróòdọ̀? Òróòdọ̀. Ayé ò mọ̀ yọ. àyẹ̀yọ̀. Masha Allah Ayé ò mọ̀ yọ ni. amina. dúró tún náà ti kí Masha Allah. gbogbo yín ni mo kí ẹ Bí wọ́n bá bá tún náà tẹ́kẹ́. tí n bá kí yín púpọ̀ jù Ibadur Rahman. bàbá wa Akínyìn. má fọwọ́ra dé mi tún fẹ́ ju àsìkò yìí tún mọ́mọ́ Àtúnfẹ́jú mọ́. a pe bàbá pẹ̀lú ọ̀wọ̀ àti ìtẹ́rí àti tàpọ́nlé Toríjọ ẹni dààmú Grand Milad wa lọ́dún yìí. toríjọ Grand Milad yẹ ṣeun barakallahu fi Grand Milad wa. Bismillah. ahlan wa sahlan wa marhaban.